wa mùsùlùmí ẹ̀yin àlùfáà ẹja máa kí sọ́lọ́run ní ọ̀nà tí a ti ń gbà pé tí fi gbọ́. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa bẹ Ọlọ́run ní ọ̀nà tẹ́ ẹ máa gbà pé tí fi máa gbọ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ìran rẹ̀ lórí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kó bá wa kókó lọ́run kójó kó wá sí ìmúṣẹ. Gbogbo ìran rẹ̀ lórí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ. Gbogbo ìran rẹ̀ lórí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ. ẹni bá fẹ́ dá sétò wa tó fẹ́ pè wọlé 09037953997 ó ní ká fi dá sí. mo kí àbá mùdásírù tí wọ́n pè wọlé. ìwọ tó bá sì fẹ́ bẹ̀rẹ̀ kankan ó tún. tó fẹ́ lẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ tì wá mọ́lé. àwọn à ń tẹ dé tòrútò wọ́n tẹ̀ fẹ́ ràn wá ń tẹ ká lọ ká má dé mọ́ ní. Ibrahim tí wọ́n ná bàbá yẹn jáde nínú mọ́kíláàsì. ẹja máa jẹun lọ ẹja máa sọ fún àwọn ọ̀pá bàbá yẹn. wọ́n ń jọ ọlọ́pàá méjì nítorí àwọn sáfẹ́ fọwọ́ ba Alhaji Taofeek Zubair lọ́ba níkà. ọtí lọ́pọ̀npọ̀n tí wọ́n ń ti bàbá yẹn lọ́pọ̀npọ̀n gbogbo àwa tá à ń wò ó fídíò kílípù ẹ̀ ń bẹ́ ńlẹ̀ o ẹ̀rí rẹ̀ ń bẹ́ ńlẹ̀ o àwa dẹ̀ ń retí kí wọ́n tún challenge wa lórí ẹ̀. ẹ̀rí wà ńlẹ̀. gbogbo ẹ̀dá evidence wà gan-an ó wà ńlẹ̀ gan-an. bàbá ní mo sọ gbogbo tẹ́ ìwé ní ọlẹ́rìí nú gbogbo náà lẹ́lẹ́rìí ẹ̀ lọ́wọ́. ọ̀rọ̀ tí ó bá ní NAFDAC number àwọn ò gbọ́dọ̀ sọ. gbogbo ayé ní gbọ́ yín o. sọ yìí ní NAFDAC number yín kó lẹ́rìí ó ní evidence ìkúnlẹ̀ fídíò clip jọ́ tí wọ́n mú Alhaji Taofeek Zubair lọ sàwọn àyẹ̀wò kọ̀ọ̀kan nù mọ́ gbogbo tí wọ́n ṣe pẹ̀lú wọn lọ́hùn fídíò clip ẹ̀ wà then àwọn ọlọ́pàá tó lè jẹ́rìí fún àwa lóòótọ́ àwọn wà ńbẹ̀ nǹkan ṣe fún wọn tí wọ́n ṣe fún wọn lélẹ́yìí. tó fi ká kúrò ńbẹ̀ àwa tá a wá jẹ́ kéékèèké tún ní èrò pé tí wọ́n bá rí ibi tí wọ́n ti ń jà máa sá kúrò ńbẹ̀ níbi tí mo lójoojú mi ò kí ń fa wàhálà mi ò kí ń fa fìtínà lórí ọ̀rọ̀ rẹ̀ ní ìsìn pé èèyàn máa ń sun sẹ́ẹ̀lì láyé ọ̀rọ̀ pa àsòdodo fún wọn ọ̀gbọ́ ìyá fi tirú wa báyìí máa lé irú ìfẹ́ wo irú pípadà wo bó ló ṣe fẹ́ máa rí lọ́kàn mi tí mo bá ń tò lẹ́yìn rẹ̀ máa tò lẹ́yìn ẹni tó ti sẹ́ẹ̀lì ni tó ti tì ní máa lé ẹ má bínú sà ẹ má bínú sà ẹni wọ́n ti ẹ̀yin náà mọ́lé sà. àròsọ bí November 2023 àti mọ́lé ni mo wà. Mi ò bí orí mi ò gbá táǹpàkò mi ò bá tèèyàn jẹ́ mi ò gbájú ẹ̀ mi ò sí nǹkan kan. abẹ́ lọ bá wọn jà mọ́ṣáláṣí ni. ẹgbẹ́ tó fẹ́ lẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ tì wá mọ́lé. àwọn à ń tẹ dé tòrútò wọ́n tẹ̀ fẹ́ ràn wá ń tẹ ká lọ ká má dé mọ́ ni kọ́lọ́run tó wá gbá wọn lẹ́nu sọ̀hún kó tó wá ṣàánú wa. irú wa yìí náà ní ìsìn kí ló fẹ́ ká dàpọ̀ tèmi àtẹ̀pọ̀ mọ́ Musa. that àròsọ́fí l'Ógbómọ̀ṣọ́ lẹ́nì dọ̀tá àbúrò ta ọkọ ti dọ̀tá bàbá àyà ẹ̀gbọ́n àtàbúrò ọ̀bára wọn sí mọ́ ọ̀gá àtọmọ sí ọ̀bára wọn sí mọ́ àfà àtọmọ kí ó lórí kíni lórí ọ̀rọ̀ ní imamship ìdínà tó ti bàjẹ́ yẹn tí wọ́n ti divide into two báwo la ṣe fẹ́ dàpọ̀ tó lè dàpọ̀ n tó lè mú dàpọ̀ ju wípé ká gbẹ́tọ̀ sáyé ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad kí n sọ wípé ẹjọ́ tí èèyàn bá ti gbé ẹ̀tọ́ kúrò láàyè rẹ̀ lọ sáàyè tí èsì tiẹ̀ fantasiru sáà ó sì náà dalẹ̀ amúrú ila gairi àlìhì fantasiru sáà. ti gbé ẹ̀tọ́ yẹn kú omi tó lẹ́tọ̀ọ́ ti gbé sáàyè wọ̀ lópin ìgbà tó bá dẹ̀ sì wà ń bẹ̀ a máa pariwo lọ náà ní ìlú ò lè fara lọ. so ń jásí pé a lè dá bá ẹ̀tọ́ yẹn àbí ká dẹ́tọ́ yẹn padà síbi tó yẹ kó wà. so kókó ọ̀rọ̀ yín ni pé sà ó ní pé kò ṣeé dàpọ̀ àbí kí ẹ̀tọ́ padà síbi tí. ṣé dàpọ̀ àtọ̀ kò rọrùn láti dàpọ̀ kò rọrùn. ẹ sọ fún wa nísìnyí mo ní pọ́ǹtì méjì gan ẹgbẹ́ mi ló ṣàkẹ́ tó lọ sà àwa ní mọ̀ṣáhùn ọlọ́run ní yóò bàjẹ́ ní mi dùn pé náà lẹ pò wọlé torí pé ẹ̀yin náà lẹ inú àwọn tó mọ̀ di ọ̀rọ̀ láti àṣìlíyà ọ̀rọ̀ gangan láti àṣìlù ẹ̀ náà ẹ̀ kéré ń bẹ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ẹ sọ̀rọ̀ kan fẹ́ káwọn ayé ó gbọ́
ẹni wọ́n arrest yín wọ́n dẹ̀ tì yín mọ́lé fún àìmọye ọjọ́ ìgbà tẹ́ dé station ní November 20/21 tọ̀ ẹ̀sùn oníwákàtí lẹ́sẹ̀ gangan ẹ̀sùn làwọn ọlọ́pàá kàtí lẹ́sẹ̀. ní 21 yẹn ni wọ́n mú mi lọ s'Ẹlẹ́yẹlé nìbàdàn. ok. ni wọ́n gbé mi lọ s'Ẹlẹ́yẹlé nìbàdàn. Ẹlẹ́yẹlé tí mo wà nìbàdàn yẹn láti jẹ́ pé kọ́ńtà mi kó lè lọ sí tọ́ǹtì wá fọhùn jáde fẹ́mi pé mi ò ń ṣe ẹlẹ́wọ̀n mi ò dẹ̀ ní sun ẹ̀wọ̀n ọjọ́ ọdún 21 yẹn náà lè mi darí dé. ok. make arrangement lórí Alhaji Taofeek Subair èmi ni the first person tí wọ́n kọ́kọ́ gbé. ẹ̀sùn wo ni wọ́n kà sí lẹ́sẹ̀ sà ẹ̀sùn wo ni wọ́n kà sí lẹ́sẹ̀ ní station ẹ̀sùn wo kí wọ́n lè ṣe. wọ́n play voice note kan wọ́n ní àwa ń dún koko yìí pé jùmátì kan ná pé a sọ pé jùmátì kan Black Friday ní bẹ́ẹ̀ Red Friday ní ìkíní kan Friday ní. ẹlẹ́sẹ̀ náà nìyẹn o wáyé mi ẹni tí ń jẹ́ ẹni tó ń tẹ̀lé Yunus yẹn gangan tó jẹ́ gáìdẹ̀ odidi ọba àlú síwájú voice note tiwa tó ti pe odidi ọba àlú tí wọ́n ti ń threaten life ọba àlú. àwọn sì kí ni àwọn pa odidi ọba àlú rẹ́sẹ̀ bẹ́ẹ̀rì ẹ̀ wọ́n bẹ̀bẹ̀ ni wọ́n bẹ́ẹ̀rì ẹ̀ dì ní. wọ́n bẹ́ẹ̀rì ọ̀rọ̀ yẹn. kéèkì yẹn dì ní nǹkan tí wọ́n ti threatening of life fún odidi ọba àlú àtàwọn ìjòyè wọn. ìjọ threatening life wọn ni bàbá wa Fákí Ọ̀tán. wọ́n rí pé kí ni ẹ ṣe owó náà wọ́n tún fi ṣe gbogbo ẹ̀ ní àlàtẹ́ bẹ́ẹ̀ lórí power sọ̀rọ̀ dẹ́n ọjọ́ Friday tẹ́ẹ̀dẹ̀ ń wí náà Friday yẹn ti lọ ẹsẹ̀ ó ti tẹ́wẹ́ ó gbé tirẹ́gbẹ́ ẹ̀rí nǹkan kan àwa fọmọlúwàbí ṣe pé onídùú òní fẹ́ tí ìwé ò tú. pé àfihàn àdẹ̀jẹ́ kó yé wọn lọ́rùn náà pé àwa náà fi báwọn náà ṣe àwa ń halẹ̀ ní. fẹ́ kí ìlú wọ́ bàjẹ́ àdẹ̀ni fẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ kankan nínú ìlú Ògbómọ̀ṣọ́ tó bá ti jọ ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ àní fẹ́ kí ẹ̀jẹ̀ nìkan kan ta sílẹ̀. àdé nfọmọlúwàbí yẹn ṣe àwọn bàbá wa nínú ààfin náà dẹ̀ tún pé gbogbo wa wọ́n dẹ̀ tún bá wa sọ̀rọ̀ yìí pé ẹ dákun sùúrù já àwọn ẹni yìí o ẹ má ṣe nǹkan kan o ẹ má lọ bá wọn o ẹ má lọ mọ́sìkì ẹ má ṣe àdé lọ. nígbà tí wọ́n lọ wọ́n tún wọ́n threatening life wa ni wọ́n tún wọ́n arrest wa here and there. irú ọjọ́ yẹn táwa lè gbàgbé mọ́ ni tí wọ́n ní ká máa dà pọ̀ nsìn. gbàgbé àròsọ́fì mi ò lè ever kírun lẹ́yìn rẹ̀ kọ́ lọ́wọ́ gbà. Allahu Akbar. mi ò lè kírun lẹ́yìn rẹ̀ kọ́ lọ́wọ́ gbà láyéláyé because ọjọ́ tí mo bá ti rántí November 20 yẹn èpè ní ọmọ ajá sí fóun àti gbogbo fámìlì rẹ̀ lápapọ̀ ọjọ́ èpè ní fún un. nítorí ọjọ́ tí ó ti sọ di ọjọ́ ìrántí burúkú fún mi tí màá máa rántí máa máa sunkún ohun tí ń bẹ lára mi ní mọ́lé. tí wọ́n bá ti wá ń sun ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ lẹ́lẹ́dàá mi ọmọ sí ìdájọ́ tó tọ́ fún òun àtàwọn alátìlẹ́yìn rẹ̀. kò ṣeé dàpọ̀ ó kò rọrùn láti dàpọ̀. kò ṣeé dàpọ̀. rọrùn àròsọ fi ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun jazakallahu kullal khairi ọlọ́run jó bàjẹ́ sá. ẹ ṣeun gan ẹ ṣeun gan. inú àwọn tí alhamdulillah inú mi dùn púpọ̀ pẹ̀lú àfáwà tí wọ́n pọ̀ láti ìlú Ògbómọ̀ṣọ́ àfáwà Alhaji wa Mudassir Animashaun àwọn ni wọ́n ayé ẹsẹ̀ gbóhùn wọn tán yìí inú àwọn tọ́rọ̀ kàn gangan nìyẹn inú àwọn tí wọ́n lù ní ìka ní ìkíà àwọn táwọn wí tí wọ́n lù tí wọ́n tún mú lọ station tí wọ́n sì tì wọ́n lé fún àìmọye ọjọ́ nípa pé ṣe ń tàn fẹ́ òun wọn pò wọlé a sì gbọ́ tí wọ́n ní pé gbogbo kádàpọ̀ yẹn o kò lè sọ̀rọ̀ ń bẹ̀ àfi kí á gbé ẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ gbọ́ àfi ká ṣe kí ni ká gbé ẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ so gbogbo ẹjẹ́ àdàpọ̀ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ kò sì lè sọ̀rọ̀ ń bẹ̀ nǹkan ọ̀kan tọ́rọ̀ lè fi wà ń bẹ̀ ni pé ntọ́ bá ní kẹ́ ẹ ṣe ẹ lọ ṣe a lè expect kí ọba yẹn kó gbé ẹ̀bi fálárì kí ọba wa gbé àrífẹ́lẹ́bi gbogbo tá a sì ń rò ntí ìmáàmù lè láwọn ń bẹ ọba fún ni pé gbogbo kútúbà tí ìmáàmù Sẹ̀rí Múbàrí tí wọ́n fi ń bú ọba bàbá ní ọba ìmáàmù ń bẹ wa lórí iyún ọba láwọn òbí lórí iyún mọ́
àmọ́ kí la ṣe expect pé èèyàn méjì ń jà lórí nǹkan ẹni ó gbé fẹ́ nìkan láì tí ìwádìí pé káfíńdì ẹ̀ múlẹ̀ pòun lónìí. gbogbo wa sì tún wá ń padà sí mọ̀ náà wípé ẹni yìí òun kọ́ ló ní nǹkan yìí. àwa tá à ń sọpọ́ọ̀tì náà ká sá sọpọ́ọ̀tì pé ó mọ wá sí ṣe ó mọ ó túbà ṣe ìgbà àwọ̀ ẹjẹ́ á gbé fún un náà ni. n ti ń jẹ́ fact di ọ̀rọ̀ yẹn gangan àṣetán àṣekínni àti mọ̀ àti tẹ̀lé. àwa tá a sì mọ̀ àṣetán àti sọ. tọ́ gbogbo ohun tí gbà tí mọ̀mú jáde nísìnyí náà ń parí pé ẹjẹ́ àdàpọ̀ tẹ́yìn kan lọ́n gbé tẹ́rín ó ti bẹ̀bẹ̀ yẹ ẹ̀yin náà wá gbàdúrà kọ́lọ́n kó gba ogún yín kó gbé fógún kó gbé fẹ́ni ẹlẹ́ni. èèyàn tí ó bá sọ fact lórí ọ̀rọ̀ yìí fact yẹn ni wípé ká a sọ fún ìmáàmù kó lọ ṣe tó bá ní ó ṣe. ká a sọ fún ìmáàmù Tọ́lá Yúnúsù kí ó lọ ṣe tí ìmáàmù tí ọba àlú ní kí wọ́n ṣe. ká má fi àmọ̀dáná ká má fi kíní kan gbà àwẹ̀ yẹn lónìí gbà ìrọ̀ ọlọ́run ọgbà ẹni bá fàbò sí gbà àwẹ̀ nìkan lọ́wọ́n ní gbà àwẹ̀ rẹ̀. àwọn Ramadan ní a máa jàfẹ́ tọ́ wa o Ramadan kò ní ká má ṣe kíni kò ní ká wòran ká má gbé ẹ̀tọ́ wa lọ o Ramadan dẹ̀ ní kí ẹni tí ó gbé ẹ̀tọ́ lẹ́tọ̀ sọ́wọ́ náà ṣe kíni kó dì í mọ́ kó má gbé lẹ̀ o òun gan ni òní láwẹ̀ ẹni bá gbé ẹ̀tọ́ lẹ́tọ̀ sọ́wọ́ tí ò gbé lẹ̀ òun gangan làwẹ̀ rẹ̀ sí kíni àwẹ̀ rẹ̀ ń fi o kì í ṣe àwọn tí wọ́n ń jà pé ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ fáwọn ẹ wá ní wọ́n dákẹ́ torí in the name of Ramadan ara kò possible wọ́n ní wọn tó ní oyè ọ̀hún ní sùn ní wọ́n gan fún sí kíni kò ní fojú borun ẹ gbọ́ wọn tó ní ìyá ọ̀hún sí kíni kò ní sùn òun náà sí kíni kò ní fojú ba ohun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lọ́wọ́ gbà tí ìmáàmù Tọ́lá ọba ṣe tán àti kíni àti gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lẹ̀ láti ṣe tí ìlú fẹ́. èmi sì mọ̀ pé bàbá wa kábíyèsí ọba Ghandi nǹkan méjì ni wọn ò fẹ́ tàpá sí òfin ìjọba nípa pé ẹjọ́ ti wà ní court. ẹ̀kejì ní pé wọn fẹ́ kí ìjà ẹ̀sìn ó dálẹ̀ bàbá kábíyèsí lè pàṣẹ kí ìmáàmù kankan step down. ìwé tí a ṣe rí gbogbo pé ọba ò lè yọ yẹn wàláì understatement ni wàláì ọba lè yọ ìmáàmù tí ò sí kankan tí ó ṣẹlẹ̀ tí ò sí ti dáadáa yín fẹ́ dà ọba lè yọ ìmáàmù tí ò sí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọba náà ń wò pé ẹjẹ́ àfi pẹ̀lẹ́kùtù yanjú ẹ̀ ọlọ́run ọba dá ọba yẹn lọ́ba onísùúrù ẹ gbọ́ ọlọ́run ọba dá ọba yẹn ní ọba onísùúrù o là fi ń wò pé bóyá ọba lè yọ ọba lè yọ ìmáàmù tí ò sí nǹkan tí ó ṣẹlẹ̀ o àmọ́ ọba ń fi ọ̀wọ̀ fún court ọba tó ń fi ọ̀wọ̀ pé àlàáfíà ìlú ṣe kókó tóró àti mọ̀ pé nǹkan ti gbìyànjú ẹ ti múra ogun bí yóò bá dogun kó dogun bí yóò bá di ọ̀tẹ̀ kó di ọ̀tẹ̀ èyí ò lọ bá ń ṣe. náà àwọn láǹfààní àti gbà pé kàbí méjì sí ẹni bá fẹ́ pè wọlé kí n tó nẹ́tíwọ́ọ̀kì yìí ò dára rárá ni nẹ́tíwọ́ọ̀kì yìí kò dáa rárá kò dáa so òun nínú jẹ́ kí n pẹ́ sórí láìfù yìí inshallah lọ́la á tún padà sórí láìfù yìí láti wá kọ́ntínú àwọn ọ̀rọ̀ tí à ń sọ láti wá kọ́ntínú lórí ọ̀rọ̀ ẹjẹ́ àdàpọ̀ ẹmọ́jẹ́ àdàpọ̀ lẹ́ẹ̀kan sí ẹ dákun Akínọlá Sodiq Abíọ́dún ó ní ìrànlọ́wọ́ wa o nítorí kù fún ojú 2 days náà lọ inú 3 million bẹ́ẹ̀ ni wọ́n ti rí 2 million naira o ọ̀dájú kò dájú pé wọ́n ti rí 2 million naira o. Hello? Hello?
So fún di eléyìí ẹnìkan ní kó wá yọ ó ní step aside at your mouth, step aside at your mouth. Kí leléyìn wí àkàngbé Dámiláre Sàárù Súnmi Síre eléyìí ò ní ọpọlọ. So ẹjọ́ pé sórí mo fẹ́ kí èèyàn mélòó kan tó pè sí 09037953997. Ṣé ẹ̀bẹ̀ tí ìmáàmù àbí ìmáàmù Tọ́lá ń bẹ̀ lọ́kàn àbí kí ìmáàmù ọlọ́ ṣe nǹkan tí ọba nìkan ṣe. Àwa tí wọn kò sí bá ti máa ṣe láìpẹ́ táwọn wèrè kún wọn ní wá gbogbo ìnáwó kan ní wọ́n fi gbogbo alọ́pọlọ. Àwọn náà sì mọ̀ pọ́lọ́n ti dáhùn tí ò lọ́pọlọ náà ní lọ́run dáhùn tó lọ́pọlọ. Ọkọ̀ yẹ pé àwọn tó lọ́pọlọ lèmi máa ń fẹ́ bá sọ̀rọ̀ kì í sáwọn tí ò ní ọpọlọ. Kọ́lá ń bẹ́nu àwọn tí ń tẹ̀lé ìmáàmù náà tó lọ́pọlọ o. Táwọn bá dá sí ètò báyìí wọn ó dá sí with sense. Àbábá tí láwọn tí ò lọ́pọlọ irú wọn èbú wọn ó bù. Wàláhì tàláhì ọba lè yọ ìmáàmù ọ̀kan ní kó wá yọ mo fi Muhammad búra ọba lè yọ ìmáàmù ọba ó lè yọ ìmáàmù tí ó sì kẹ́kẹ́ tí ó ṣẹlẹ̀. Ó ní ẹ lọ wáṣẹ́ ṣe ẹkú nídìí ààbò sí pé wọ́n lọ bó fámílì mi wèrè ọdẹ ẹ̀bùn lọ ra fóònù fún mi àmójí fóònù gbé dédé rìn ẹ lọ wá sẹ́ẹ̀sì ọdẹ so wà ókè tó mi ní wọ́n fẹ́ ka comment kí n tó máa lọ. Àwọn àkànnú wọ́n nínú mọ́ dàpọ̀ sà kò sí nǹkan tí ń jẹ́ dàpọ̀ so gbogbo àwa tí a bá ń gbé ọ̀rọ̀ yẹn káàkiri ipe mọ́mù ọ̀bẹ̀bẹ̀ mọ́mù ṣe fíìmù ni wọ́n ṣe tíátà lórí Mohbad ni o drama ni mọ́mù ń ṣe lórí Mohbad o ẹ̀kejì ẹ dákun gbogbo mọ́ṣọ́ káàkiri gbogbo ayé àtàwọn tá a sí Nàìjíríà ẹjá máa ṣàdúà ẹjá máa bẹ lọ́run àwa kìrìsìtẹ́nì ẹjá máa bẹ lọ́run ká súnmọ́ lọ́run dáadáa ní ọ̀nà tá àti máa bẹ̀ títí máa gbọ́ wa mùsùlùmí ẹ̀yin àfáà ẹjá máa kí sọ́lọ́run ní ọ̀nà tí a ti ń gbà pé tí fi gbọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa bẹ Ọlọ́run ní ọ̀nà tẹ́ ẹ máa gbà pé tí fi máa gbọ́ ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ìran rẹ̀ lórí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kó lọ́run kójó kó wá sí ìmúṣẹ gbogbo ìran rẹ̀ lórí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ gbogbo ìran rẹ̀ lórí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ó wá sí ìmúṣẹ. Ẹni bá fẹ́ dá sétò wa tó fẹ́ pè wọlé 09037953997 òun ni kẹ́ fi dá sí i. Mo kí àbá Mudasiru tí wọ́n pè wọlé ìwọ́n tó bá sì fẹ́ bẹ̀rẹ̀ kankan o lè pè 09037953997 nọ́mbà tí a ó fi pè wọlé nìyẹn. Ìmáàmù act fíìmù ni ṣùgbọ́n tàbá wọn jáde ká mọ sọ̀rọ̀ nísìnyí ẹ̀bẹ̀ tí ń bẹ̀ yẹn ó kàn bí sí gbogbo ayé àwọn ayé ò ní mọ̀ wípé gbédé tí ìmáàmù kan ń ṣe rí Mohbad lásán acting film lásán ni gbígbà tí n bá fi ẹ̀tẹ̀ sínú tútọ́ funfun jáde ni tó fi ẹ̀jẹ̀ sínú tútọ́ funfun jáde
àwọn ilé jáde pé èso wọn ló lé wa ẹ kú lọ́dọ̀ sọ kábíyèsí ní wípé ẹ lọ púrúfù ẹ wípé ọmọ inú ilé ni ẹ kò jù bẹ́ẹ̀ lọ ó lọ púrúfù ẹ pé ọmọ inú ilé ni ẹ káwọn inú ilé wa sọ fún kábíyèsí wípé kábíyèsí o àti yanjú ẹ ọwá ní kí wọ́n jẹ́ ẹ̀dá pọ̀ wò dàpọ̀ wo nìyẹn ẹ wá áàtì fíìmù ẹ̀sùn Mohbad di ẹ̀sùn mọ́ṣáláṣí ẹ̀sùn di sinimá 13 áàtì fíìmù àwọn tọ́lọ̀ ni wọ́n máa ń tẹ̀lé yín náà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò lè sọ fún yín torí ìjẹkújẹ tẹ́lómi ọjẹ àti fẹ́ẹ́nú gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wọn náà kọ́ ni wọ́n ń gbowó àwọn nǹkan ìfẹ́ẹ́nú self interest gbogbo ẹ̀yin tẹ̀bùlíìgì alùsùn náà tẹ́ ń torí self interest tẹ́ lè sọ fact nípa ọ̀rọ̀ yìí ṣé Kùránì ń tọ́kọ́ wa nu ṣé Kùránì sọ fún wa wípé ká ṣe kí ni ká gbé ẹsẹ̀ lédè ogún ológun ẹnìkan tó ń pè wọlé jẹ́ ká gbé kọ́ọ̀lù yìí ẹkùnrin dásìkò yìí ó di kọ́là. Hello. 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 Kí ẹnìyẹn kó pè padà. Kí ẹnìyẹn pè padà. Kí ẹnìyẹn kí ó pè padà. Kí ẹnìyẹn kí ó pè padà. Gbogbo àwa tí a mọ̀ fact tí a tẹ̀lé torí pé ìmáàmù ń ṣe tí wáàsí tí ìmáàmù ń sọ ó jẹ́ wáàsí tó pé àwa lùsùn náà kọ̀ọ̀kan àwa tẹ̀bílíìgì àwọn sálàfí ẹ sì rò tọrọ ńlẹ̀ ẹ lè sọ níwájú Ọlọ́run bó o lẹ́ẹ̀tì ṣe nítorí Ọlọ́run bá ti ẹ̀ pa yín àbò lẹ́jẹ̀ fọ́lọ́run gbogbo yín tẹ́ ẹ mú ọba sọ́wọ́ tẹ́ ẹ pé ọba láláì da ọba wa Gandhi tẹ́ ẹ ń pè wọ́n ní tẹ́ ẹ pè wọ́n tẹ́ ẹ láwọn ẹ̀wọ̀n lẹ́mìí dáríjì. gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ẹ bẹ̀rù Ọlọ́run báwọn ṣe ẹ bẹ̀rù Ọlọ́run báwọn ṣé ọba ló jẹ̀bi. Hello? Hello? Okay. One program, I'll call you back. Ṣé ọba ló jẹ̀bi? Èyí tèmi fẹ́ kí ẹ dá sí nìyẹn o. Ṣé ọba ló jẹ̀bi? 09037953997 àmọ́ pa kọ́ ló jẹ̀bi náà. Àmọ́ bí táwa fi ń wò sóun lẹ́yìn náà fi ń wò ṣebúṣe kó rí náà nìyẹn. Hello. Ẹ káàsán. Ẹ káàsán o. Orí ètò lẹ́wọ̀ àbí? Ẹ kú ètò sà. Àwa ni ẹ sá o. Orúkọ yín sà? Nígbàdàn. Mọ́jọ́ láti ń sọ̀rọ̀. Ṣé ń gbọ́ sà? Mo ń gbọ́ yín. À ń gbọ́ Adárúkọ wa. Gbogbo ayé ní ń gbọ́ yín. For security. Àbádárúkọ wa for purpose. Ẹjọ́ wa sọ àwọn ìyá wa pa. Ẹ ṣeun. Ní ìwà pẹ̀lú orúkọ wa sà. Ẹjọ́ ẹ dákun. Torí ta bá dárúkọ wa, ọ̀tá wa tún ti dáràn o. A ní dáràn. Àwọn táwọn fojú wa, àwọn táwọn ń sòfin ti wà yín kọ́ báyìí. Àwọn tó wáyé lójú wa yín kọ́. Ìgbọ́n ti bẹ́yìn tẹ́ ń sòfin ìgbìyàn ló ní iṣẹ́ tó ń ṣe. Ṣé ọ̀dà àtàyẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí ìyàwó tí kó ti kóònù lé ọ̀tá yẹn lọ́rọ̀ yìí jẹ́ pé ẹlẹ́jọ́ tó rò wájú Ọlọ́run bó lọ́fẹ́ rò sí gan. Ṣé ẹ dá sí gan. À ń gbọ́ yín sà, kí ẹ bá wa dá sí mẹ́sà. Fọ́ọ̀mù tó ní pé torí ẹ̀yin fẹ́ ṣe mistake sà. Ok, ẹ ṣeun.
sáfìsì yẹn ń break. Yunusa ń jẹ́ Yunusa àti lóko tó lóhùn jẹ́ torí wọn pé láìpẹ́ lẹ́wà lọ́jọ́ kí n máa sọ̀kan tó mú sọ. bẹ́ẹ̀ wáyé pàkó tètè bu wa wáyé ní ń gbọ́ yín sà. ọkọ̀ mú kọ̀ yá mi. gbogbo ayé ní ń gbọ́ yín. sísà ẹ náà mọ̀ gbogbo ayé ló ń gbọ́ wa. nǹkan tá a fẹ́ dá sí ojú pé lórí ọ̀rọ̀ pọ̀ pé ká dàpọ̀. kí wọ́n máa jẹ́ lọ ní kí ni ìtumọ̀ ká dàpọ̀ máa jẹ́ proton. pèsè kí wọ́n yọ̀ǹda ogun ológun yẹn fún ẹ kó máa gbé lọ ní ká dà pọ̀ yẹn àbí báwo. kò pọ́sibú náà. kò pọ́sibú. àsìkò kòrónà. kọ́ wá sọ pé nítorí kó ti wá ní tẹ́lá ó ní kinní kan ní kẹ̀kẹ́ fún àyà ẹ sílẹ̀ ọmọ lò bílítì. náà ké pé kéèyàn jẹ ogún ọmọ òrukàn àlàwọn bíbù yìí wọ́n lẹ̀ kájà fún ti ọ̀nà fún tọ́lẹ̀. sáfìsì ọ̀dọ́ yìí yẹn ò dá sà sáfìsì yẹn ò dá sẹ́lẹ̀ pé padà sà ọ̀gẹ̀ pé padà dákun pé padà ẹ ṣeun. bọ́dá wa yìí tí wọ́n ń pè láti ọ̀gá wa yìí láti Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti ń pè ní tí mo gbọ́ iná ọ̀rọ̀ wọn ni pé ṣé ẹ̀bẹ̀ tí ìmáàmù yìí ń bẹ̀ ṣé pé kí wọ́n gbé fún ẹ padà ẹ̀yà ká tó tra ẹ̀kọ́ wọn lẹ́ẹ̀kan sí. à ń gbọ́ yín báyìí. ẹ má bínú jàre. nẹ́tíwọ̀kì yẹn ni. sọ pé kí wọ́n fẹ́ ká dàpọ̀ kí là ń dàpọ̀. pé ṣe bẹ́ẹ̀ ni tí ó ṣẹ̀fẹ́ yẹ kó máa bẹ̀rẹ̀ ká má bínú kí náà ń bí kí ni wọ́n ń bẹ̀bẹ̀ lé lórí pé ẹ má bínú. ó túbà tán ṣe láti kí ẹ ṣe láti kábíyèsí inú bẹ́sẹ̀ kú mẹ́ ẹ̀jẹ̀ á dà pọ̀ kíní ṣé tí mi ò bá jẹ́ kí ẹ má bínú kí gbogbo owó gbọ́ ẹ̀ ti sẹ́yìn àtàwọn náà ń tẹ̀lé gan. ṣé tí kámọ̀tẹ̀ fún ọ wá dìfẹ́ǹsì ọ̀rọ̀ sí láti jóyìn ti wèrè kan tó lóun wà déjì òjìgbò àbí tí máa ń tó lẹ́gbẹ̀ẹ́ gbó wèrè kan báyìí. àmọ̀tẹ́kùn ò jáde àgbọ́kó sọ̀rọ̀ o kọ́ wá kà àti ìgbọ́kó sọ̀rọ̀. bí ẹ̀sọ́ àyà ni dédé dáńsá ti pé nù dédé dáńsá ti pé. ok wọ́n ń gbowó ní àbí àmọ̀tẹ́kùn gbá sálárì ní sà. gbogbo ayé gan mọ̀. Allahu Akbar wọn wà rówó gbà. gbogbo ayé mọ̀. Allahu Akbar. ayé mọ̀ kó wá búra rẹ̀ evidence wà. pé ń gbowó owó iṣẹ́ owó rẹ̀ ní í ṣe. búra rẹ̀ kó wá búra rẹ̀. ojú rẹ̀ méjèèjì ṣépè. búra lásán kó lọ di ogun ọ̀jàlú kó lọ fi ṣépè. bàbá aládìsí gan sọ láàfin níjọ́ gbogbo ẹni ọba jọ ìmọ̀mù tán bá yẹ̀ tán bá fàbò sí yẹn sáré lò ó náà ìtọ́jú tán fàbò sí mú wọlé fún wa. àkálẹ́lẹ́wọ́ lọ́lọ́ náà ká tó wá fẹ́ bọ̀bẹ́ díẹ̀. gbogbo ẹni tí ń dà lógun alálẹ̀ Ògbómọ̀ṣọ́ yọ yẹn. àmín mi náà sàmì. fẹ́ wọṣọ dákàlà bọ́lẹ̀. ṣé wọ́n rí wọ̀. èmi kàn rọ̀ wá tọ́rọ̀ yìí yé àwọn kan wà tọ́rọ̀ yìí òye tó yẹ pé wọ́n kàn láìkẹ́ nìyí ní rẹ̀ náà kúlà wà. lọ́wọ́ ní kéde ni wọ́n fi bẹ̀ torí mi ò bàbá ìyẹn bá yẹn náà ní ìdí ẹ̀mọ́ bàbá mi tẹ̀sí tó gbàdẹ̀ rẹ̀ jẹ̀ mọ́. lọ́wọ́ kéwù tá a mọ̀ yìí à lè di jẹ̀ mọ́mù mọ́mù tó a ti bá kọ́ lókù. gbé mọ́mù Ògbómọ̀ṣọ́ lásọ̀ bá fẹ́ jẹ. kí la fẹ́ gbà ń bẹ̀. kò sí dàpọ̀ kankan bí bẹ́ẹ̀ o. tọ́ so ìtàbá tí n bá gbọ́ yé sàdúrà àwọn tó fẹ́ pè wọlé ni pé ẹ̀yin náà ni kò sí nǹkan tí ń jẹ́ dàpọ̀ kankan bẹ̀ bí ìsìnkú kò sí ni kó gbé ogun ológun lẹ̀. àbí. báwo kí náà fẹ́ dàpọ̀. tọ́ ẹ ṣeun. pọ̀ pé kó tó wá máa dàrú lọ ni. ẹ má bínú wàhálà ètè lẹ́nu yìí fẹ́ hùn. dàpọ̀ tàbí bọ́ tẹ̀ jẹ́ lọ sí gbogbo àwọn nǹkan tán bá ní pé ọyá máa ṣe lòun náà ọba tó dá mi búra yóò tà lé Ògbómọ̀ṣọ́ yìí.
mọ́mù ní kẹ́lẹ́ bá aláwẹ̀ wọ́n ní kẹ́lẹ́ bá aláwẹ̀ ní sà pé kẹ́lẹ́ bá aláwẹ̀ pé àwẹ̀ ń bọ̀. bàbá ṣé bàbá rẹ̀ ní gbàwẹ̀ lọ́wọ́ wa ẹni tàbí ẹ̀mọ́ bàbá rẹ̀ wá ní. èmi kọ́ mọ sọ báwọn. prove yourself ní bàbá. prove yourself ní bàbá yìí wí náà bàbá sọ̀rọ̀ wí náà go and prove yourself. Allahu Akbar. very simple. Allahu Akbar. prove yourself. ẹ má bínú ara rẹ̀ sọ́bí. pàǹkà wá ní okay go and prove yourself ta. báyìí dídẹ́ wa. báyìí dídẹ́ wa. tọ́nà ẹ máa sorúkọ ọmọ yẹn máa sorúkọ ilé yín ẹ̀yìn jẹ́ jíǹsọ́ ti pẹ́. bàbá ní kẹ̀kẹ̀kẹ̀ wá bá kẹ́lẹ́ mọ̀ wá wà fọ́lù yín dáadáa. àmúndà bá lè mí lápá àkélógúnmọ̀ṣọ́ ọmọ olókun ẹ̀sìn ọmọ ayóba náwó yọ̀tọ̀ nípa àjìfà ó kọ lógúnmọ̀ṣọ́ kò sẹ́ni tó mọ̀ náà lógúnmọ̀ṣọ́. prove ara yín dáadáa gbọ́nà prove ara rẹ̀ náà ẹ̀yin dẹ̀ jẹ́ nǹkan kan ní o dẹ̀ jẹ́ mọ̀ṣọ́ yìí. kọ́dà ń jẹ́ mọ́gàjì. go and prove yourself show your piece of that. tó dájú rẹ̀ lásán ó very simple. ó fọ́ tó dájú rẹ̀ lásán. ọjà àwọn ẹni ẹlẹ́ni lọ́ba níkà wọ́n gbá ní mọ́sá gbogbo ń kálukú wá di àwọn nu ọlọ́run. wọ́n ti ìdílógún ọlọ́run. ẹ ṣeun adúpẹ́ àdúrà yín ó gbà thank you very much ẹ ṣeun. àwọn tí wọ́n pè látògùnmọ́ṣọ́ yìí náà wọ́n ní kò sí ti ń jẹ́ dàápọ̀ làwọn náà wí o pé dàápọ̀ kankan ò sí ń bẹ̀ àfi dàárú tẹ́ tó ń ṣe ló kù ọ̀nà dídàrú yẹn ti jù ó ní dàápọ̀ kankan ò sí ju pé ká ṣe tí ọba ní a ṣe lọ. nígbà tí wọ́n ní ká dàápọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ká gbé ogun ológun fún yín kẹ́ mọ́ gbé lọ àwọn ológun wa ń kọ́ bóde ká fi àwọn sí 09037953997 nọ́mbà tí a pè wọlé nìyẹn. wọ́n ní ká dàápọ̀ o ẹ jẹ́ á da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn kẹ́niyẹn pè padà ẹniyẹn kó pè padà nẹ́tíwọ́ọ̀kì ni a níṣẹ́jú 5 péré nẹ́tíwọ́ọ̀kì ni kẹ́niyẹn kó pè padà ṣé ká dàápọ̀ ni wọ́n ní ẹ jẹ́ á dàápọ̀ o wọ́n ní ẹ jẹ́ á dàápọ̀ naam hello à ń gbọ́ yín. ẹ ra sa o. ẹ kú iṣẹ́. iṣẹ́ ní sa o. ẹ káàsán orúkọ yín sá. ẹ ra sa. ìlú ilẹ̀ ti ń pè wá. orúkọ láìdé láti bo. Bayelsa láìdé láti Bayelsa. láti Bayelsa ẹ ṣeun ẹ ń wo ètò wa dáadáa Bayelsa dáadáa ẹ ń wo dáadáa clear. bẹ́ẹ̀ni o. náà wọ́n ní ẹjẹ́ àdàpọ̀ kí lè rí sọ sí. ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tí tọ́lọ̀ ń ṣàánú wa lé lórí ni. Tojú pé oríṣiríṣi àwọn èèyàn ló ń sọ̀rọ̀ níta. Nígbà tó ti bẹ ọba kò yẹ káwọn èèyàn tún kò yẹ kọ́bọ̀ ṣàánú rẹ̀ báwọn ọyẹ kọ́bọ̀ ní òkè ó ti dáa. Bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ti ń jẹ́ bẹ́ẹ̀ o ìtẹ́mi mọ̀ ni wípé ọkọ̀ kú òun bẹ́ẹ̀ ó tiẹ̀ ọkọ̀ kú òun bẹ́ẹ̀ ná. ọkọ̀ tẹ̀ láti ọba náà ọba ní kó step aside nígbà kan Mr. Láìdé sà ṣe ń gbọ́ sà nígbà kan ọba ní kó step aside kálíbà yanjú ọ̀rọ̀ ọ̀gbọ́tọ́ba. yọ kọ́kọ́ kú òun bẹ́ẹ̀ ná tó tiẹ̀ tó di pé yóò ti ẹ̀gbọ́n nǹkan á ti ẹ̀gbọ́n nǹkan kan. kọ́kọ́ kú òun bẹ́ẹ̀ ná. ẹ̀tọ́ sọ pé àmúdárí tí ọkọ̀ọ̀kọ́ kú òun bẹ́ẹ̀ ná ni tèmi ń sọ. ok. So bó ti yẹ kó rí nù ní parọ́ fún yín. Ṣé ó ti tó àìmọ̀ ìgbà táwọn kan ti ó ṣe báyìí ó ń da tí wọ́n bá ní òkè ṣe báyìí rárá àìmọye ìgbà lọ sí ibẹ̀ wọn ní rárá kò sí ní tó jọ so kò gbogbo nǹkan tó ń sọ yẹn ó yẹ kó kọ́kọ́ kúrò ń bẹ̀ ná kẹ́ni tí ń jẹ tó lè ṣẹlẹ̀. pé àwọn nǹkan báyìí ló yẹ kí òkè ńlá fẹ́ ṣe àbí nǹkan tó kọ́kọ́ gbógun ológun lẹ̀ náà. ohun tó gbọ́dọ̀ ṣẹkọ̀ ṣẹlẹ̀ ní gbogbo ológun lẹ̀. tí bá ṣe ṣe kò síbẹ̀ yín ní àti ẹ̀wá ní òkè fámìlì kan ní o tá a ti ẹ̀ mọ̀mọ́ síbi àlágbájá ní ìtàmẹ̀dùn ní pé àwọn jẹ́ bá ọ lọ bí mo ṣe wà yìí bí nǹkan kan ti kò sí nǹkan ti kódà ẹ wo ẹ mọ̀jẹ̀ àwọn ibìkan kò tiẹ̀ sí òun wá nítorí pé mo lọ skul mi báyìí mo lọ gbẹ táwọn èèyàn wo ló mọ̀ àwọn èèyàn wo ló mọ̀ ń parẹ́ àwọn kan wà tí ó lè sọ̀rọ̀
tí wọ́n lè sọ pé àyìn nǹkan báyìí nínú fámìlì yẹn tó báyìí ló ṣe rí bẹ́ẹ̀ ni báyìí ní nígbà báyìí ẹ wo kábíyèsí wa. bàbá ń sọ àwọn ìtàn kan ìtàn tí wọ́n ń sọ nígbà bàbá wa Akíntọ́lá èyí náà wò ìtàn yẹn. bẹ́ẹ̀ni ní yóò bá wọ́n sọ̀rọ̀ lórí ìtàn. sọ̀rọ̀ pé àyìn nǹkan báyìí bí ó ti gbọ́dọ̀ rí nù. a ti sọ pé òkè olóòótọ́ kò sí èjì o kò sí kíni but kò sí a full as 40 is a full forever even 30 minutes kó wá mọ̀ lè sọ pé ó fẹ́ lọ sàn ayé ara rẹ̀. ẹ wò mi ò yẹ kọ́kọ́ kú kò sí nǹkan kan ju pé kó kú náà lọ. ẹ ṣe Mr. Raji ìtẹ̀sọ̀fọ́ náà ni pé tọ̀ kọ́kọ́ kú ọ̀nà kọ́sẹ̀ ọkọ̀ gbogbológún lẹ́nu pé kò sí dàpọ̀ kankan rí. ẹ ṣeun gan thank you very much Mr. Raji bàbá sọ̀rọ̀ ní bàjẹ́ thank you for the love sir we appreciate you sir ẹ ṣeun. náà Mr. Lai láti Bayelsa wọ́n ní kò sí tí ń jẹ́ dàápọ̀ kankan o dàápọ̀ kankan ò sí bí o bá sì gbé kí ẹgbẹ́ ogun ológun lẹ̀ ọ̀yá ẹ pè wọlé padà 09037953997 09037953997 ẹ kẹ́ ká tún pé kọ̀yìn náà kájúmọ́ táwọn náà fẹ́ sọ. hello. à ń gbọ́ yín dáadáa. à ń gbọ́ yín. Wa alaikum salam. Ààrẹ fẹ́ dáfẹ́ tó lẹ. Ìbúlẹ̀ tí ń pè sà. Láti Ògbómọ̀ṣọ́ náà lẹ. Orúkọ yín sà. Orúkọ yín sà, à ń gbọ́ yín. Adéla kí lórúkọ mi tí ìjọ ọ̀sọ̀ yòókù lórí Ògbómọ̀ṣọ́ láwà ń gbé. Ok. Ọ̀rọ̀ dàápọ̀ yẹ kílẹ̀ rí sà, ṣé ká dàápọ̀ sà, kílẹ̀ rí sí ká dàápọ̀ náà ni. Dàápọ̀ wo la fẹ́ dàápọ̀ pé ọdẹ akéwọ̀gbẹ́ tẹ́lẹ̀tọ̀ sẹ́ni tí bí rẹ̀ bá sì wọ̀ Islam ní ká tó sẹ́yìn rẹ̀. Islam ní ká tó sẹ́yìn rẹ̀ ní sí bí rẹ̀ bá ti wọ́ o. Dàápọ̀ àwọn tá a sì wà ń bẹ̀ àpọ̀ dàápọ̀ àyẹnẹrẹ́ àwọn ìdílé yòókù jẹ́ o. Dàápọ̀. So àdàpọ̀. Wọ́n ní kálíbà aláwẹ̀ wọ́n láwẹ̀ ti dé wọ́n lè jẹ́ àdàpọ̀ kálíbà aláwẹ̀ ni. Ọlọ́run ni ó gbàwẹ̀ wa látọdún mẹ́ta tí wọ́n ti ń ṣe àbòsí nígbà táwọn náà bá wọn ò ṣe yanjú ẹ̀ láti ọdún mẹ́ta lágbàtà tí gbèsè pàdé. Káwọn ó sọ àsọyé pọ̀ nínú ilé wọn gẹ́gẹ́ gbà èyí síkọ́rìtì ní kó lọ síbẹ̀ tí wọ́n fi dá aláàmì ní ìsọmọ ní ilé wọn o àwọn gbogbo ẹ̀ la gbọ́. Ọ̀dà ẹ̀yin náà ní ẹ̀fẹ́ ká dàpọ̀ báyìí nísìn ẹ̀fẹ́ ká dàpọ̀ báyìí nígbà náà sọ náà ló pé kọ̀ ká wọ́n dàpọ̀. Ọlọ́run gẹ́gẹ́ ọ̀fẹ́ àbòsí bàbá ọwọ́ ọlá ni wọ́n fẹ́ fi yin àwọn ìdílé ìjẹba wọn. Ọwọ́ ọlá ni wọ́n fẹ́ fi yin àwọn jẹ kó tó ká àwọn ìdílé ọdún kèlò ní kó tó ká àwọn tó wá sí àwọn akọ́ni sí tọ́lá bá lọ tán. Tó bá lọ tán ọdún kèlò lọ́wọ́ tó yé bẹ́ẹ̀ pé kì í pẹ́ nítorí tó ká àwọn mí padà. Ó lè má kan ìdílé wọn fún 20 years. Kẹ́ni ẹlẹ́nìkan wá dé wá jẹ ogún sọ̀rọ̀ ọ̀fẹ́. Wọ́n ní àdàpọ̀ ní ogún ológun. Ẹ má jẹ́ àdàpọ̀ o. Ṣé rí Gándì Mùsùlùmí lè lórí? Gándì ọba dáadáa ni wàláì tàláì. Tó bá jẹ́ pé àwọn tó lé á lọ́wọ́ àmì pé táwọn yòókù wà wọ́n ti da ogún rẹ̀ lógun mọ́sọ̀. Ẹjọ́ sá ọ̀rọ̀ yẹn. Tó bá jẹ́ pé àwọn sáàdì kejì yẹn wà mọ́sálásí òun. Tó bá àwọn sáàdì kejì yẹn wà mọ́sálásí òun. Àwọn sáàdì kejì ní sùúrù ti ju àwọn lọ. Àwọn tí wọ́n bí kó dá wà lálẹ́ lógún ọ̀sán ni wọ́n wá. Ọba yìí wà lè tọ́jọba kírísítẹ̀nì ọbẹ̀ elétò ìnìtọ́jẹ́ ní wà dáadáa. Bí wọ́n ṣe wọ́n Gándì burúkú Gándì ọ̀ṣọ́ píìsì ní Ògbómọ̀ṣọ́ gidigan wà láìkàláì. Mùsùlùmí nínú nígbà tó ń gbé Gándì bọ̀ èmi ọ̀fọ̀ sí ọ Mùsùlùmí nígbà tí bọ́sọ̀ kírísítẹ̀nì mo jọ wọ́n lẹ̀ lójú ọdún ìṣẹ̀lẹ̀ fọ́ náà ọba ibi ọlọ́run ọba ló pé lóṣù. Nígbà tó mú tọ́jú anáàdé ká tó mọ̀ pé ibi rẹ̀ wọ́ mo gbà fún èmi tó wà náà tó lọ fún gift ní onílẹ̀ lòdì. Àmọ́ nígbà tí mo lórí wàhálà ìtàláì fún ẹjọ́ sá ẹni ẹ ti fún mọ́mù tọ́já ní gift rí lẹ́ẹ̀mejì rí nígbà wọ́n sẹ̀ gbédé.
láàrín fúlàfúlà nígbà tó fẹ́ bí fọ́ọ̀dọ̀ ní ìmáàmù àmọ́ nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó wá ní pé màdàrú ní í ṣe fún àgbọ̀yé àwọn èèyàn bá ṣe ń pè é tíjà bá tẹ̀ láàrin kẹfà àwọn kan ní wọ́n yanjú ọ̀rọ̀ àwọn tó yanjú tó ẹ̀kọ́ yanjú ọ̀rọ̀ gbogbo pátá ló lé dànù ṣùgbọ́n lọ yọ ọwọ́ wọn fóun bẹ́ẹ̀. lójú wo prógámù kan lónìí náà tó sọ wípé ààrẹ mùsùlùmí ọmọ òun ní í ṣe àwọn ọ̀rọ̀ tó ti sọ fẹ́ ìṣẹ́yìn kéèyàn máa sọ bá àwọn àìmọ́ ìbáwọn kan ní tó máa fúláṣí lé tẹ́lẹ̀ òpópó mọ́tà máa roro ìbáwọn kan ló kún sí tó jẹ́ kí mẹ́ta wọn bàjẹ́ gbà wọn. àwọn kan lọ́wọ́ àwọn fúláṣí ọjà gbé bí ìṣe kó tó di fóun náà wá dé sọ́kọ́ fún fẹ́ jẹ́. ìbàbá táwọn yóò bá tó ṣe débi tó dé yìí fóun gẹ́gẹ́ àtàwọn ìfẹ́ fóun náà fẹ́ jẹ nǹkan ní mọ́ṣáláṣí o. nítorí náà wọ́n ti sọ́ di òṣèlú wọ́n ti sọ́ di màdàrú wọ́n ti sọ́ di owó wọ́n ti gbé sí gègé àwọn kírísítẹ́nì kọ̀ọ̀kan tó ní chọ́ọ̀chì tàbí chọ́ọ̀chì bẹ́ẹ̀ tó ní wọ́n ti tọ́jú ọrọ̀ ajé nínú mẹ́sàn Islam ògùn ọ̀fọ̀ náà dì. ọ̀pọ̀lọpọ̀ mọ́fíláṣí nínú 100 mọ́fíláṣí tó wà lóògùn náà sọ̀tún lẹ̀ òsì mọ́fíláṣí sí èkú pọ̀ nítorí self-business interest àti pé bí òṣèlú wọ́n ti sọ́ di kan ní kèsè ìròyìn ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀gbọ̀ tí ó ń lọ́jà àgbègbè ìgbésọ́lọ́ ni wọ́n bá lọ bẹ̀. tí wọ́n ìtọ́fẹ́ sọ ni wọ́n lọ ń gbọ́ ọ̀rọ̀ tí ó sọ pọ́ìntì yọ́ bí àwọn òṣèré lọ ṣe fíìmù bí àwọn lọ ṣe fíìmù tọ́lọ pa àwọn lẹ́rìn àtọ́lọ múra àwọn tó lọ sọ̀rọ̀ nílé ìsìláàmù ṣe mọ̀ ní. ẹ ṣeun thank you very much. àwa yìí ní kò sí nǹkan tí ń jẹ́ dáa pọ̀ o kọ́lẹ́ tó pè mí yìí lÓgbómọ̀ṣọ́ wọ́n láwọn náà ti wà nínú àwọn tó lọ gbé gift fún Ìmáàmù Tọ́lẹ́árí nígbà wọn sẹ̀ mú wọn dé nígbà tí ojú kó wá tó làpẹ́ ni yìí kì í ṣètò ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ wọn làwọn ṣe é padà ọlọ́run ní jó bàjẹ́ fún yín thank you very much. 09037953997 à ń lọ díẹ̀díẹ̀ ẹ bá tó fẹ́ pè màá gba kọ́ méjì sí kí n tó kù ní orí ìkànnì yìí 09037953997 wọ́n ní ẹjẹ́ àdàpọ̀ kí lè rí sí i wọ́n ní kẹjẹ́ àdàpọ̀ kí nìkan tẹ́ ẹ rí sí i èmi sì ń wò pé tọ̀ àmọ̀dánà ní ń bọ̀ yìí sáàdàpọ̀ tó tọ́ ni àmọ̀dánà ní ń bọ̀ yìí sáàdàpọ̀ tó tọ́ wọ́n ní ẹjẹ́ àdàpọ̀ o kálíbà ní ààwẹ̀ gbogbo àwọn tí wọ́n ti wá pè wọlé ń sọ fún wa wípé kò sí tí ń jẹ́ dàpọ̀ àfi kí aláni yìí kọ́ lọ gbé ogun ológun tí wọ́n lọ gbé lẹ̀ sòmí náà rí i pé gbogbo àwọn la mọ̀ pé bó ti yẹ kó rí nìyẹn àwọn tí Ọlọ́run kádàrá pé kí wọ́n ó ní ẹ̀tọ́ yìí kádàpọ̀ tí àfáà yìí ń pariwo ṣé n tó tọ́ ni ṣé n tó kàn nìyẹn ẹnìkan tó ti ń pè ẹ jẹ́ kí á gbá kọ́ọ̀lù ẹnìyí náà. hello Àròsọ́fí. ẹ káàsán o. ọ̀sán orúkọ mi Adéṣọlá Ṣàgámù. Adéṣọlá. láti Ṣàgámù. láti Ṣàgámù ẹ ṣeun. èmi yìí sọmọ Ògbómọ̀ṣọ́ náà. ok. gbogbo nǹkan tí ń lọ ń bẹ̀ ń gbọ́. gbogbo ẹ̀ lẹ́ ń gbọ́ lẹ́ ń tẹ̀lé wa. bá a bá wojú ọ̀rọ̀ ń gangan jù nǹkan ṣàbọ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́. àfà ṣàbọ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́. kí ni wọ́n mọ òdodo wọ́n sì fẹ́ fọwọ́ bo òdodo lójú. àwọn àfáà mọ òdodo. fi ìyà jẹ ilé. àwọn àfáà mọ òdodo àwọn fọwọ́ bo òdodo lójú àbí wọ́n fẹ́ sóòótọ́ ọ̀rọ̀. wọ́n sì fẹ́ fi ìyà jẹ ilé ayé lára. Allahu Akbar. èmi ni àwọn rọ́bì àtúlà yìí mà. rọ́bì àtúlà yìí mà. ìgbà tí wọ́n wá síbẹ̀ nígbà wọn. àbòsí ni wọ́n fẹ́ ṣe látara wípé tẹ́ wá lé àmì. ló wà bẹ́ẹ̀. gbogbo èmi ni pé kìnnì kan nítorí pé kí ni ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ inú ilé ni
kí Tọ́lá lọ yanjú ọ̀rọ̀ ara ẹ̀ nínú ilé bàbá rẹ̀. Àwọn pé kìnìún náà rọ́bì àtúlà yìí mà wọ́n gbìyànjú tiwọn. bẹ́ẹ̀ni. irú òdodo. bẹ́ẹ̀ni. àmọ́ Tọ́lá àtúlà rẹ̀ wọn ló ṣìdí ara rẹ̀ síta. ètò pọ̀ jù ńbẹ̀. pé fáàgbọ́n kí wọ́n sọ òdodo ọ̀rọ̀. ìyẹn àwọn àlùfáà wa kí wọ́n sọ òdodo ọ̀rọ̀. tá a ṣe òdodo pẹ̀lú ilé Ọlọ́run. ẹ ṣeun láti Ṣàgámù, ẹ ṣeun gan, thank you very much sir. ẹ ṣe bàbá wa láti Ṣàgámù wọ́n ní wípé àwọn àfáà wa kí wọ́n gbìyànjú àti sọ òótọ́ lórí ọ̀rọ̀ yìí. àwọn rọ́bítà lóòótọ́ ni wọ́n wá bàbá yìí wọ́n mẹ́sọ̀ àwọn mẹ́sọ̀ mo fẹ́ kọ́ ẹ́ tí fún kíní kan ṣá àwọn rọ́bítà ò ṣàbòsí o wàláhì tàláì àmọ́ àníyàn wọn o àmọ́ táwa á rí wọn ṣàbòsí. ìdí ni pé lóòótọ́ ni wọ́n wá inú pé wọn ṣàbòsí wọ́n délé ayé lára, inú pé wọn ṣàbòsí wọ́n dé ọ̀dọ̀ ìmáàmù, inú pé wọn ṣe àbòsí wọ́n dọ́dọ̀ ọba, kódà wọ́n tún dé ọ̀dọ̀ ìbà Bógúndé. nígbà wọn ti wá wá wọn ti gbọ́ ọ̀rọ̀ tún wá tòsí, ṣùgbọ́n tá a fi lè sọ pé wọ́n ṣàbòsí ni wípé wọn ò tí ì sọ nǹkan kan pa rẹ̀. àmọ́ tá a mọ̀ ní pé wọ́n ti mọ fact, wọ́n èyí tí sọ̀rọ̀ gan táwọn àfa ẹgbẹ́ wọn ti sọ fún wọn pé wọn tó bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kí wọ́n mọ̀ yẹn ó kú. bẹ́ẹ̀ sì ni àwọn rọ́bítà ò tí ì sọ nǹkan kan pa ọ̀rọ̀ yẹn, àmọ́ wọ́n ti mọ fáàkì, àwa mọ̀ pé wọ́n ti di tí ń jẹ́ òdodo mú, wọ́n ti wá díẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bíbélì ní àwa yóò sọ òtítọ́ tó sì kí ni yá sọ wá di òmìnira. so wọ́n ti mọ òdodo ṣùgbọ́n wọ́n ti sọ. so àwọn rọ́bítà wọ́n gbìyànjú gan. àbá akéwà góòdù ni àwọn àbá wàkílù wulẹ̀ Yorùbá ni àwa skill gbogbo àwọn afá tí wọ́n máa ń gbà náà àwa mufti gbogbo ilẹ̀ Yorùbá láti ọ̀dọ̀ àwa Modern Markaz kì í ṣe mufti ìwó là ń sọ, mufti ilẹ̀ Yorùbá authentic mufti. so wọ́n gbìyànjú agbára wọn lórí ọ̀rọ̀ yẹn, wọn dẹ̀ ti sọ pé bí báyìí. so Ọlọ́run kó bá wa san lẹ́san lóore. 09037953997 last caller. 09037953997. so nípa ọ̀rọ̀ Dàpọ̀ láti ọ̀dọ̀ Imam Tọ́lá tí wọ́n ń bẹ gbogbo àwọn àìmọ̀ l'Ógbómọ̀ṣọ́, òun náà ni a wà lórí ẹ̀ pé ṣé nǹkan tó kàn nìyẹn, ṣé ká Dàpọ̀ ní the next step tó yẹ kí Imam Tọ́lá kí wọ́n máa bẹ gbogbo ayé, kí wọ́n máa bẹ gbogbo èèyàn, àbí kí wọ́n lọ ṣe tí kábíyèsí ni kí wọ́n ṣe. ṣé ká Dàpọ̀ lẹ́yìn kan máa pariwo ni, àbí kí wọ́n gbìyànjú àti wá àlàáfíà láti ṣe nǹkan tí bàbá wa Ghandi Afọlábí Ọláoyè ní kí wọ́n ó ṣe. nígbà wọn tó wá ní kí bàbá ó gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀, èmi ti wá challenge wọn bóyá ọjọ́ Friday tí ń bọ̀ yìí wọ́n padà sọ tí ibi tí bàbá gbẹ́sẹ̀ lé tó fẹ́ kí àbọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀, tó ráwọ̀ tí ìmọ̀ ibi tí wọ́n fẹ́ kí àbọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. àmọ́ tó yà wá ni pé ibi tí bàbá gbẹ́sẹ̀ sí yẹn ibẹ̀ náà sì lẹ́sẹ̀ wọn máa wà. nothing can change that. kò dẹ̀ sí nǹkan kan tó lè mú fún ẹsẹ̀ wọn kó ń bẹ́ẹ̀. babaláku bá bẹ́ẹ̀ nìkan kan ò lè gbé ẹsẹ̀ bàbá wa sọ kúrò níbi tí wọ́n gbẹ́sẹ̀ lé wọn, torí pé Ọlọ́run ló gbẹ́sẹ̀ wọn sórí ẹ̀. èèyàn kan kì í sì challenge ọba, wọ́n tó bá ṣe yẹn kò tẹ́ Ọlọ́run. tí ọba ìlú bá ṣe nǹkan kan sí ìlú tó jọba lé lórí tí ọba tẹ́ Ọlọ́run, ìsítà kó kún un lu yẹn kọ́ lọ sílùú mi ọgbọ́, àbí kọ́ gbà fún by fire by force lágídí. àmọ́ tó wà ní tí ọba ń ṣe lọ́wọ́ bí ọba gbẹ́sẹ̀ sí yẹn kọ́ bọ́ gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀. who are you? ọ̀rọ̀ yẹn tiẹ̀ odidi ọ̀rọ̀ tábẹ̀ kan tábà abalẹ̀ tìrìtì ńjọ́ kan nìyún. ìpè kábíyèsí ẹ gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ lórí kíni? ìbàjẹ́ ní gbogbo yẹn. ọ̀rọ̀ yẹn tí ọ̀rọ̀ bọ̀rọ̀ yẹn gan ṣe ń bọ̀ láti ilẹ̀, ẹ̀yà Dàpọ̀
àwa Ghandi Ọbásanjọ́ ẹgbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ yẹ̀yẹ́ ni ọ̀rọ̀ tí ò mú ọgbọ́n dání fáwọn tí bá ń gbọ́. Wọ́n ní ẹ̀yà àdàpọ̀ Mr. Àdàpọ̀ 09073795397 nọ́mbà tí a pè wọlé nìyẹn nípa pé ká dá sí nípa ẹ̀yà àdàpọ̀ oyè tuntun nìyẹn lẹ́yìn ìgbà tí a gba oyè dókítà tán a tún ti gba oyè Mr. Àdàpọ̀ oyè sáà ń kún oyè ní o abẹ́rẹ́ ọlọ́run ẹ̀yin náà yà bọ́ láì tọrọ Mr. Àdàpọ̀ láti oyè látòrí dókítà gbogbo náà dídí ni dàpọ̀ dàrú dàmọ̀ oníbàjẹ́ tọ́ tí ò bá sí kọ́là mọ́ sáfìsì yẹn ò dá lé ní rárá èmi tí mo ṣe program mi gbádùn sáfìsì yẹn mo kàn ń ṣe nípa pé tọ̀ nígbà tí àwọn yẹn láwọn ń gbọ́ níwọ̀n àwọn ń gbọ́ díẹ̀díẹ̀ ò ní ẹjọ́ program yẹn bá mi share program yìí kẹjá máa comment káàdì máa tẹ love and like ọba tí ń ṣe ní program yìí. So lórí afáwa Sodiq Akínọlá Abíọ́dún tí wọ́n fẹ́ sọ prison ojú fún àwọn mùsùlùmí dápọ̀já náà dá sí ẹjá dá sí ẹnìkan tó ti ń pè ẹjá gba kọ́ yìí. Ẹ káàsán. Hello? Ẹ káàsán o. Hello? Yes. Ẹ kó lẹ́ màá sọ́bí yẹn. Bẹ́ẹ̀ ni sà, orí ètò lẹ́wà sà. Àwọ̀sọ́bí ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Orí ètò máa wà. Orí ètò lẹ́wà o. Hello? Pípẹ́ láti. Hello? À ń gbọ́ yín sà láti bo sà. Okay. À ń pè láti Oríire local government. Ìkòyí. Ìkòyí ẹ káàbọ̀ sà kú ètò orí ètò lẹ́wà sà. Ẹsẹ̀ yẹn ṣeun. Hello? À ń gbọ́ yín àpẹ̀lú yín orí ètò lẹ́wà. À ń gbọ́ yín clearly. Gbogbo ayé ń gbọ́ yín. Ètò ọdún tó kù rẹ̀. Àwọn ọmọ ẹ̀kọ́ ló sọ̀rọ̀ yẹn. Sáfìsì yẹn ò dáa. Àgbọ̀n nǹkan tẹ́ ń sọ bóyá sáfìsì ọ̀dọ́ yẹn ò dáa tó. Àkọ́kọ́ nìyẹn ẹ bá ti fẹ́ call ẹ máa jẹ́ kí Facebook yín bóyá ẹ máa kùn ní online ná ẹ get because voice yẹn ń jápọ̀ mọ́ra wọn àti pé sáfìsì bẹ̀yẹn ò dáa dáadáa láti Oríire local government ní Ìkòyí ní Ògbómọ̀ṣọ́ nìyẹn if I get it. If I can get it láti Oríire local government ní Ìkòyí ìpè yín ti wọlé ṣùgbọ́n sáfìsì ọ̀dọ́ yìnyẹn ó ń voice yẹn ń rọ́pọ̀. à ń gbọ́ yín sà láti Ìkòyí. Láti Ìkòyí. à ń gbọ́ yín sà o kí lè bá wa sọ sà. Hello? à ń gbọ́ yín sà à ń gbọ́ yín clearly. Lórí ọ̀rọ̀ ìdápọ̀ jẹ́sọ̀ yẹn. Bàbá yẹn ṣe ní fẹ́ẹ̀kì díẹ̀ o. Ok. Ó ṣe ní fẹ́ẹ̀kì díẹ̀ kí ìkẹ́kọ̀ọ́ yẹn. Títí kọ́ kẹ́kọ̀ọ́ yẹn o. Ìgbàgbé yóò bá ṣe ń dání láti ilẹ̀ wá. Kíkẹ́ yóò ṣe nǹkan tí èèyàn bá kiri kí èèyàn kò sáré sí náà. Ó bá máa kọ́ nílò lórí. So ẹ̀dàgbà ẹ̀rẹ́ fọ́nìsì kan. Ẹ̀dàgbà ìfẹ́ wà. Ó ṣe gbẹ́gà ẹ̀ ti ọmọdé ìlú yẹn lọ́wọ́ ìjọba kú. Lọ́wọ́ rí pé àwọn tọ́mọ̀ mi ní ẹni àjọjọ́ rẹ̀ ní àjọjọ́ rẹ̀ ní àjọjọ́ rẹ̀ ní àjọjọ́ rẹ̀. Gbogbo èèyàn mọ̀ ẹni tó ń bẹ ẹ̀yẹn ní ọ̀nà òyìnbó náà. So èèyàn tó ọkọ̀ sọ̀rọ̀. Ẹ̀dá
lẹ̀. Ọ̀rẹ́ òsì bí ọ̀gbẹ́ bí ọkọ̀ yẹn láìpẹ́ ẹ̀ ọba wíìnù. Tí a bá gbé ọ̀rẹ́ gan ẹ̀wẹ́ ni tí a máa sọ pé ọba jẹ̀bi. Tí a bá pè ọba jẹ̀bi, sọ kí wọ́n pè bẹ́ẹ̀ lọ sí wọ́n tó ń tọ̀ náà pé kí wọ́n á rẹ̀ náà kalẹ̀. Sọmọ ẹ̀fẹ̀ sóò ní wọ́n gẹ́gẹ́ dájọ́ náà ọ̀dà wọn kọ̀ lọ nínú báwọn ní òkú ní ààrẹ tó lè ní ọ. Ọmọ lé ní ọ lọ kí ara rẹ̀ náà. Bẹ́ẹ̀ni ẹnu èyí ọ̀gá sọ rẹ̀ tàbí ìwé nàìjíríà wọ́n ní ìyẹn sọmọ ilé ẹ̀ ti sọ̀hún ọ̀ọ́nù ẹgbẹ́ bá gbé ẹjọ́ ìfún lé mọ́ ìlàsẹ̀ gẹ́gẹ́ ǹjẹ́ ọ̀dà náà kó ẹgbẹ́ bá gbé lọ ní ẹjọ́ torí fún àpá ẹjọ́ náà ni pé lọ sí inú ilé ìrìn náà kọ́ wá kí ara rẹ̀ ọ̀hún fẹ́ bàtà nígbà bá rí yẹn tún kọ́ ọmọ àgbàdo wa. tó fẹ́ sọ̀rọ̀. ẹ ṣeun thank you very much ẹ ṣeun gọ́sà. Bàbá wa láti Ìkòyí láti Oríire local government wọ́n ní pé tí èèyàn kọ́kọ́ máa ṣe kọ́hún náà ìtọ́kọ́ kàn ní pé kí ìmáàmù lọ sí ilé ayélujára náà ní kó wá náà ń sọ ẹni tí ó bá ṣàbòsí nìkan ló kù lẹ́mọ̀ wá bú ọba kábíyèsí ọba Gándì pé wọn ò lẹ́mìí dáríjì àbí wọn ò fẹ́ dáríjì kí lẹ́fẹ́ kí wọ́n bàbá sọ pé ó ṣe àwọn ni bàbá wọn sọ pé ìmáàmù ṣe àwọn so bóyá jẹ́ nìyẹn. Hello. Ẹ káàsán láti bilẹ̀ tí ń pè wá. Láti Àkúrẹ́ Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ ni mí. Bùkọ́lá láti Àkúrẹ́ mo ti ń pè. Láti Àkúrẹ́. Bẹ́ẹ̀ni mo. Ẹ ṣeun. Yẹ́sà ṣe rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ yẹn àwọn èèyàn kan ń dára wọn láàmú ni. Ṣé pé láti ìyẹ̀jú kábíyèsí wọn tó jọba ó ní tv máa ń tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ nǹkan sùn lè yọ ọ́n ọba ló fún ìjọba wọn ti dàrú ni àwọn tó ń fún wọn lọ́díẹ̀nsì ló mórí wọn wú ọba lónìí kò dẹ̀ sí nǹkan téèyàn lè ṣe ọlọ́run ti ẹ̀ ṣe ṣe báwọn náà ti ní ká máa dà pọ̀ ń sùn gbogbo àwọn tó ti bú sọ̀rọ̀ àwọn di kọ́ńtìlétọ̀ ọdún ìṣẹ̀dùpọ̀ náà ó padà sọ wípé òun ti ṣe di nǹkan ọmọdé làwọn gbogbo àwọn àgbàlagbà kíkan ti ẹ̀wọ̀n nípò àgbà àìsí láwọn tá a máa bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè gómìnà sí láwọn tá a máa bọ̀wọ̀ fún wọ́n kàn ń ṣe divide and rule ni wọ́n kàn ń ṣe kò yàtọ̀ sí tàbí ìwà ọmọ gáràjì ni wọ́n bá bẹ̀bẹ̀ wọn mọ̀ nǹkan tó fẹ́ gbà lọ gbà yẹn nígbà tó bá tó rẹ́rìn sáwọn wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ẹ́láìtì tó ń wù àwọn ọmọ ọ̀tá ẹgbẹ́ wọn ló ń yìn wọ́n bí ó sì ọba ọ̀tá wà ní gbogbo ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀gbọ́n ìwà wọn tó ń délé oṣù ẹ̀jọ́ ó ń ṣèpé wọn ìṣèyàn ọlọ́run. Àmójúkú ipò yẹn mọ́kàndínlú nínú àlùkùránì tó ń gbé ìwé mi báyìí. Bàbá mi kìrìsìtẹ́nì mi, bàbá mi mùsùlùmí ní gbogbo àwọn fásitì yẹn bá tẹ̀ ṣe wà ń ṣẹ́yìn nìyẹn. Aṣọ́ngbà mi wọ́n fẹ́ Islamize kábíyèsí bẹ́ẹ̀ wà ní kíá ó ti ẹ̀ ṣó. Ìpàdé wọn kọ́ wá bá kábíyèsí nígbà tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ jẹ́. Tí kábíyèsí gbọ́dọ̀ sọ fún ẹ pé òun ò bẹ jà. Ó ní bó ṣe bú àwọn ààrẹ àgò gbogbo wọn náà kí kábíyèsí tó dé bẹ́ẹ̀ náà. Ṣéṣe ọlọ́run wá nìyẹn. Òní wàá yín kábíyèsí lórí pé ó wà nípa tiẹ̀ ọ̀làwà tún máa bàjà. Wọ́n á sọ pé èèyàn kan ló mọ̀ ọ́ ṣe ọ̀làwà tún máa bàjà. Fíìmù wa ń ṣẹlẹ̀ láti bí ọdún kan àbọ̀ èèyàn ọlọ́run. Ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ipò yẹn náà wọwọ́ mọ́. Ṣé ẹ̀dá wọn pé kò síbi téèyàn bá wà téèyàn bá ti dáwọn fò kàn wá rí jẹ́ ń bẹ̀. Àṣé ń ṣe ààrẹ lè ṣe dá ó lè má ṣe dá. Tó bá jẹ́ bàbá mi ni ó ń ṣe dá náà ni. Gbogbo àwọn tí mò ń náwó fún gbogbo wọn náà lásán ẹ̀ parí ìgbọ́dọ̀ kúrò ń bẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn mo láìkí kábíyèsí fi ó sọ pé kábíyèsí káwé wọn dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn èèyàn ń wò wọn láwò tí àwọn ń wòra wọn láwò rẹ́rìn ni o. Ṣé ẹ̀pọ̀ máa ń rèé ọmọ ọ̀tá náà ẹ̀ ló sà? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Wọ́n máa ń rèé tẹ̀sí lè burú tó láyé àwọn tó bá ń rí jẹ lábẹ́ ẹ̀. Àtọ̀ ìfowó ń ṣe dáadáa náà ni. Àwọn fúnra lára wọn gan mọ̀ dẹ̀ àwọn tó ń kì wọ́n yẹn náà. Pẹ̀lú òkú Central Mosque kò ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ni kan wá sí Ògbómọ̀ṣọ́ lónìí máa lọ Central Mosque máa wá wo wèrè tó ń dà lu wa rú. Wọ́n ní jẹ́ wọlé. Àyíká fẹ́ ya pọ́ọ̀tẹ̀. Wọ́n ní jẹ́ wọlé o. Ẹni. Wọ́n ní jẹ́ wọlé o. Òkú mọ̀jẹ̀ bára àwọn ọ́díẹ̀sì wọn náà lọ máa pè ní. Ìṣe pé mi fẹ́ wá bá wọn jà. Ó ṣe é rí bá wà ló dà lù ú téèyàn bá wọnú ìlú yà èmi náà fẹ́ rí mọ̀ pé mo ti rí rí. Nǹkan kan rí nìyẹn.
bí ẹ ṣe tó báwọn náà gbẹ́jọ́ lọ ní ẹjọ́ kéèyàn gbé ọba ìlú ẹ̀ lọ ní ẹjọ́ ẹ wo tó káwọn ṣe kìíní bá wá sí àwọn tó já àgbà fún ẹlẹ́pọ̀ ẹlẹ́pọ̀ gbogbo wọn náà ló ń bú ẹ máa wà lórí múmbà ní Ògbómọ̀ṣọ́ máa sọ̀rọ̀ èkó kọ́ńtẹ́ǹtì yẹn pọ̀ méjì àwọn tó yẹ kẹ́ ẹ̀ wàásù fún gan nínú wọn tọ́lájì ẹ̀ wàásù fún wọn ẹ̀ sọ wá wọn ẹ̀ sọ gbogbo ẹ̀ wọ́n kàn bá wèrè kiri wọn láwọn ṣiṣẹ́ ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá kan tó ń ṣe gbogbo ayé rẹ̀ sí mọ̀ akọ̀wé wọn ṣé pé ọ́díẹ̀sì wa ń pọ̀ lórí Facebook wọn ìran òwúrẹ́ dùn wò kò ṣeé bí lọ́wọ́ yìí gbogbo olúwa ilẹ̀ là ń wò wọ́n àwọn náà dẹ̀ máa pa àwọn ti dábọ́ báyìí so àwọn tó kàn ń sáyẹ̀dì wọn sáyẹ̀dì wọn ṣẹ̀dọ̀ pé of education in Nigeria lóògùn àwọn náà ti ẹ̀ ṣe àwọn èèyàn tiẹ̀ ti ń kàwé gbogbo àwọn tó ń gbá yìí gbogbo wọn ti wá sọ di fíìmù lọ́sọ̀ ẹ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo di pẹ̀lú mo ṣe jẹ́ Christian yìí tí èèyàn tó jẹ́ Christian tó bá ṣìwàwù máa mọ̀ pé ṣìwàwù ní òní support ẹ̀ wọ́n kàn wá sọ gbogbo ẹ̀dẹ́ lẹ́tìkan tòbí mùsùlùmí lẹ́yìn tẹ́yìn ń sọ òótọ́ ọ̀rọ̀ yìí gbogbo àwọn kìíní yẹn ò jalè èèyàn ṣá ní kábíyèsí ọ̀gbọ̀n ìbàdàn ló fẹ́ islamize kìíní ṣé kábíyèsí kan tó jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ ṣó ẹbí rí níbi tó ti wàásù látìgbà tó ti jọba yẹn ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ ń ṣe kí ìlú dáa òun jẹ́ ìyá ọba ìlú ẹ̀ òun sálọ àwọn bòmí wọn ń pín ẹ ní ìkílọ̀ àpọ̀nlé tó ní inú mi dẹ̀ tó ń fúnra lára ẹ̀ náà ló lọ wàásù níbi tó ti wàásù kan tó náà ń gbére ẹ̀ ṣe pé bọ́lá làwọn lókè ilẹ̀ làbọ̀. lọ́dẹ̀ kan lè pè òjọba lè pè ń dáyọ̀ ọmọ kékeré tó búrò kó tó bójú ẹ̀yìn mi ṣèbúrò kan tó tẹ̀lé bá ìbọn náà wá ẹ wo bàbá àgbàlagbà àṣùgbẹ́kù tó ń kú ṣé wọ́n lọ́tọ̀ àti lọ ní bàbá bàbá kẹ́yìn mọ̀ pé kọ́ńtẹ́ǹtì náà méjì náà sì sí ìbáṣe kọ́ńtẹ́ǹtì náà méjì wọ́n ti àwọn ọmọ ìwé wèrè tó máa ń ṣe ní yàmáyàmáyẹ sórí nǹkan kan sọ ọmọ báyìí wàá méjì kọ́ńtẹ́ǹtì ṣé èèyàn má àgbàlagbà yín ìwà burúkú náà wò ìwà burúkú náà wò àwọn náà dẹ̀ la gbọ́ báyìí lórí mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ tó yẹ ká mọ̀ ní bí àtúbọ̀ tán wọn. ọ̀sì tó bá wọn kọ́ òde lọ́dún mẹ́ta sẹ́yìn òjẹ́ jìbì náà ó ti ẹ̀ nífẹ̀ẹ́ bá wàá máa sọ fún ààrẹ mùsùlùmí abẹ́ ló wà wàá máa ní bàbá Adébóyè ẹ̀yìn nídìí kéèyàn máa sọ fún ọba pé nídìí ọmọ ọdún mélòó ni. phd tó jọ wọ́n lójú èmi tí mo máa ń sọ̀rọ̀ àmọ́ my phd àmì nàìjíríà cases bíi big nínú phd àwọn ní phd jọ lójú àwọn ọlọ́wọ́ àwọn junior mi ká jọ ṣe tán láwọn yunifásitì àwọn 27 tó ti ní phd what's the big deal in phd it is not a basis of making money. bí wọn kàn pé wọn kàn débi ti àwọn inú mi dẹ̀ dùn wọn máa gbọ́ báyìí. wọ́n ń gbọ́ o. inú mi dùn wọn máa gbọ́ gbogbo àwọn ọmọ lẹ́yìn wọn náà gbogbo comment táwọn èèyàn ń sọ títẹ̀ lórúkọ ìjọba ń pè é lójúlówó kìnnìkan máa lè pọ́n bélé ni kó máa gbọ́ ọmọ àlè pọ́nbélé tí ìbáṣọ ọmọ àlè pọ́nbélé wàá máa fún ọba ìlú tiẹ̀ lé wàá máa bọ́ ọba olóòlù ìgbà tó bá jẹ́ gbégbó sẹ́nu tó sọ̀rọ̀ sí ni. Anybody that wants to come with security must come with a clean hand. They don't even have any clean hands. But the way àwọn novice ọmọ pé they are saved they are armed-based literally àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ kárí àlọ́ ṣe nǹkan mọ̀ta náà lójú òwúgbó. There are principles, there are orders. They are the chairman of CAN. Ṣé ẹni gbọ́ sí ó kàn gba Adébóyè ní chairman CAN Nàìjíríà ni. He is not the chairman of CAN. Wọ́n kàn ṣe divide and rule. Have you ever seen anybody? Ṣé wọ́n ní CAN chairman ló gbọ́ sọ ni? Ẹ̀fẹ́ ló ní CAN chairman. Ìwọ fún aláyẹ̀ ló sọ wípé àwọn Kristẹni yóò dá Kábíyèsí láàmú. Àwọn kìíní kan ò dá kìíní kan láàmú. Ẹ̀yin Mùsùlùmí ẹgbẹ́ ìdá láàmú mọ́. Ìwọ náà ló tún bẹ̀rẹ̀ sí fún Kábíyèsí fún bẹ́ẹ̀ Islamite. And even which message is it passing across his members? It's like I own a church now. I'm preaching in my own church. Kí kankan wá ṣẹlẹ̀ báyà lùgbà tí ilé wó ní ẹjọ́ yẹn kí n wá tẹ́tí kámẹ́rà kí n máa ṣe Facebook preaching tó máa sọ pé pásítọ̀ ẹ̀ ṣe kìí ṣọlọ́ ṣé kò rí ìran yín ẹ̀mí ọlọ́run ò lò mọ́ ni káwọn mẹ́bà mi wá máa pọ̀ sí. The essence of my members ṣé ẹ̀mọ̀ káwọn mẹ́bà mi ń ṣègbè lọ ni. Ó ṣẹlẹ̀ ń tóbi ní ẹ̀ kí n fi wàásù fún wọn mi ò fi wàásù. Olórí púpọ̀ ara wọn ọmọ 12 years ká sí years. Níbo ṣé wọ́n ní nǹkan kan sọ láti di 3 years láti di 3 weeks ago wọ́n ní nǹkan kan sọ sí. Wọ́n ní nǹkan kan sọ sí. Tó bá yẹ lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni wọ́n there are issues. Ṣé ẹ̀kan máa sọ? Abandon all those issues. Àwọn ọmọ láwọn òṣùpù yòó and even in the diaspora even some people that are commenting about them. Kí ni orúkọ kí ni ìtumọ̀ global? Ìwà wèrè tí wò lọ́jà ni o kò ṣe bí lọ́mọ wèrè ìwà wèrè pọ̀ bẹ́lẹ́ náà wù. Wọ́n máa gbọ́ kíkí bí máa gbọ́. PhD is nothing. PhD láìsọ̀ gbórí àmọ́ ìyàwó tó bá kọ CVC. Oyè ńlá mọ̀ ní PhD mọ̀ náà oyè ńlá mọ̀ ní oyè ní Nàìjíríà oyè ńlá PhD. Oyè ńlá wèrèwó. Àní dìfẹ́ǹdì. Wọ́n máa PhD at age 42. Ibẹ̀.
àwọn èèyàn náà wọ́n á pa gbogbo ìwé ẹ̀rí wọn sí wọ́n á nírẹ̀lẹ̀ instead of him to be a selfless servant wọ́n kàn ṣe wọ́n káàkiri ó tó òyìnbó sọ lárúbáwá ìdájì basis ó wọ̀ lùkàn ìlú rẹ̀ dàrú ìlú tó yẹ kí wọ́n ti ń ṣe ẹ̀sìn yẹn láti tọ́ka tó bí ẹ báyà eighteen also you got there even tó bá yẹ kó ti ẹ̀gbọ́n ní placard of gold tí ìṣògùn bí ẹ̀ ṣé ẹgbẹ́ tó wà sí àwọn bàbá tó ń kú ni ṣé tí n bá rẹ́gbẹ́ bàbá mi gẹ́gẹ́ bá ṣe nǹkan tí ò dá sí ni then is your purpose meant to be abusing people ẹ kàn wá ń kiri kọ́ńtẹ́ǹsì èdè orí burúkú gbogbo àwọn ọmọdé kó ti ra ẹ̀wà tó ṣe máa kọ́ṣẹ́ sábà tí ẹ̀ fún wọn bá 5,000 fún wọn 2,000 what's futuristic in that? nígbà tí wọ́n fún wọn ní òṣèlú pé bí pọ́ńdù ẹ̀ bá wọn wáṣẹ́ ìwèrè kan náà sọ fún kábíyèsí ṣé kí kábíyèsí máa ń rìn mọ́ ni. ẹ máa wo ìdí ẹ̀gọ́ mo mọ̀ pé kábíyèsí á máa gbọ́nú àfin báyìí ń ṣe é bẹ kábíyèsí so kí kábíyèsí mọ́ sún ọ̀rọ̀ wèrè tó kù kábíyèsí máa gbọ́. ẹni ní good agenda 25 years tó ní ẹni tó gbé ọmọ ìjẹbẹ̀rí kàlí ṣe dá tù ní màìpẹ́ ọmọ àjẹ ẹni tó ti ní máa káàlì tó kókó bí ẹ̀ tó sọ fúnra nígbà tó ṣe ń wọ pátá sí tó ti bẹ̀rẹ̀ jẹ́ lóṣù ṣé bí wo ni ní òdòwó ní àdá ìwòyàn ní òdòwó yẹn bá ṣe kábíyèsí tó ti ṣubú ó jẹ́ àdúgà olúwo ṣèbí ó lẹ́kìtì máa mú kúrò ló ń kírun ló sọ fún kóòlù ní mọ́sálásí ìwò ó ṣe ní mọ́sálásí ìwò tí sọ̀wọ́ ní mọ́sálásí ìkíní ó wá gbàwó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún wa wọ́n sọ gàrí yàtọ̀ tó máa ṣe pípa wọn. ìdáta come with equity. I expect even the king of the world to speak with this man and speak senses into him. Gbogbo àwọn kan tó yẹ kán ṣe ìyẹn wọn ṣe náà that is pé èèyàn jẹ́ Christian tí Christian ẹgbẹ́ èèyàn bá ń ṣìwàwù they ought to call him with order. ní kọ́ọ̀tù ní. another place àlàáfíà ìyá ń jẹ àwọn èèyàn lù of what use lẹ́yìn ra mọ́tò òṣèkìní káwọn kan sá sí ẹ lábẹ́ ṣé ìyẹn gangan ni lọ́rọ̀ àlùjọ náà tá à ń sọ what's the basis of religion? To leave the primary focus of your post and you started fighting people all around. Kí nìkan tó mọ́kọ lọ wá ní gbogbo yẹn sà? Nìkan tó mọ́kọ lọ wá ní gbogbo yẹn òṣèlú convocation orí ọba Sókótó tó ń bọ̀ sọ́tànà Sókótó ògbọ́sẹ̀gbẹ̀ wọ́n yẹ ẹ̀fọ́ tó látọ̀ kan bẹ̀rẹ̀ sí post ẹ̀ láì ṣe ọmọdé nǹkan tó ọmọdún mẹ́ta ń ṣe kán kó tweet fún lọ́jọ́ birthday. That is basic of people máa dàlú ara ẹrú. Ó tó ta ìlú tiẹ̀ rú. Ṣé tí mi máa mú Sókótó kò tọ́ bá tiẹ̀ lé? Bẹ́ẹ̀ni. Ọmọ bó ṣe ṣe yẹn náà. Ọjọ́ tá a wà níta à ń rí wọn adẹ̀ ń bú sẹ́kún. Every time I do watch him as well, they will count me as one of his followers. But nǹkan tó ń pa wá lẹ́kún ni pé lórí burúkú lóko olúfẹ́ dàlú àdúgbò máa da ayé ẹ̀rú tìran. Àmì o. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gbèsè. Bó ṣe wà yẹn. Thank you very much. Ó ní agbára. Títà fi ojú òpó lẹ́nà nìyẹn káwọn èèyàn lè pè wọlé. I don't use to receive content but mo kò fẹ́ mọ òpin àwọn èèyàn. Pé ṣe báyìí náà pé ṣé kìí gbogbo èèyàn ni wọ́n rí pé ọba yìí àṣìṣe gbogbo wọn ti confuse àwọn èèyàn tán. Bọ́ọ̀lù mi wá dùn kí mo rí pé àwọn èèyàn wà confused pẹ̀lú ọ̀rọ̀ imam nípa pé ẹjẹ́ àdàpọ̀ ẹ̀bẹ̀ yẹn. That is the one thing I want you to know. Nọ́mbà kan ti wọlé mo fẹ́ kí nọ́mbà yẹn pè padà 0905965 padà. Mo gbé kọ́ yẹ kí n tó parí kí n tó di pé màá kó ní orí Facebook lénìí 09037953997 nọ́mbà tẹ́ máa pè wọlé nìyẹn. Àwọn ọ̀rọ̀ kù tó pọ̀ mo fẹ́ kẹ́ pè wọlé ṣé Yusuf Ayọ̀bámi mo ń expect kọ́ yín ṣé Yusuf Ayọ̀bámi. Assalamu alaikum. Alaikum salam. Náà, Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. Ẹ wo, èmi ni mo pè lẹ́ẹ̀kan tí mo ní látó gbọmọṣẹ́ wo. Ọ̀tán yẹn, gbogbo bí tó èso tí mo náà bá wà, wọ́n mọ̀ pàdé aláàánú. Ẹ wo mọ́ ṣe yànnà náà rọ̀. Bẹ́ẹ̀ni. Gbé làákà ìkalẹ̀. Ṣé máa gbèrú bàbá ilé nǹkan sórí Mọ́mbàdì ṣé wọn ànígbádùn? Abẹ́lẹ̀ tàṣe PhD ń sọ fún òun gbà. Christian mà ni wọ́n. Yóò yìn lẹ́nu pé yóò rí babaláwo náà gbọ́n náà yóò wá yà lẹ́nu yóò sì ráfà mí nù náà yóò sì yà lẹ́nu. Ọkọ̀ yẹ kó yà wá lẹ́nu aláì
ẹ má bínú sá o ròyìn Ànábì Muhammad ni àbí gbogbo wa yóò nígbà fún Ànábì Muhammad. Apárọ̀ ni àwọn tí ń tẹ̀sìn irú dán láwọn ṣẹ̀sìn àwọn tí ń ṣẹ̀sìn dán láwọn ṣẹ̀sìn. Wọ́n ń ṣe ẹ̀sìn wọ́n láwọn ń ṣe ẹ̀sìn. Ẹgbọ́jọ́ bá ń sọ pé gbogbo èèyàn wò wọ́n láwòsàn pọ́n. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Báyẹn sọ pé wọ́n gbogbo èèyàn wò wọ́n láwòsàn pọ́n inú wọn sì ń dùn. Bẹ́ẹ̀ni ó sọ bẹ́ẹ̀. Ní bàbá yẹn sọ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún bàbá. Àmín àmín. Dókítà mi ń pa Christian ọmọ sí ayé gẹ́gẹ́ mọ̀ pé máa ní Christian nu lé ó ń dàbà. Àpò dáadáa. Ẹ̀sìn ní babaláwo. Àpò dáadáa alérégún nulẹ̀ wa. Lóyún òtún. Bàbá wa túmọ̀ sí nǹkan kan. Nígbà sọ̀rọ̀ ń parẹ́ ní ìsìn. Gúnlé wọn. Wọ́n láfa àkúkú dà máa dáná rẹ̀ mọ́. Ẹ̀yìn lè sọ̀rọ̀ rẹ̀ kan ní. Ṣé ẹ lè sọ̀rọ̀ rẹ̀ kan? Ẹ lè sọ̀rọ̀. Yóò dáa fún bàbá tó sọ̀rọ̀ yóò dáa fún wọn. Àwọn ọmọdé jèrè ẹ̀ wọ́n pàdé aláàánú. Yóò dáa fún jazakallahu khairan. Àníkẹ́ gbogbo ẹni tó mọ̀ sọ ní. Aláàánú dáa fún pẹ̀lú gbọ́lá. Ẹ ṣeun. Thank you very much. Bàbá tí wọ́n jẹ́ sọ̀rọ̀ tán nísìnyí ni wọ́n ń ṣàdúrà fún yẹn. Hello. Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Abdulkadir Yusuf Bayo. Bàbá wa yọ bá mi ọ̀rọ̀ kù tó pọ̀. Alan wa salam wa murahaba. Ẹ ṣeun sà, ẹ káàbọ̀. Nígbà tẹ́ ẹ ní kí n pè ló jẹ́ kí n pè. Mo fẹ́ kẹ́ ẹ pè náà ni. Mo fẹ́ kẹ́ ẹ pè. Mo lè fẹ́ pè lórí nǹkan méjì. Kẹ́fẹ́kẹ́ sọ àkọ́kọ́ ni pé nípa ọ̀rọ̀ blọ́ọ̀kù tí àwọn kan kó sí orí yídì old yídì àti géètì tẹ́ ni wọ́n gbé síbẹ̀. Àkọ́kọ́ ni pé ṣé àwọn tí wọ́n kó wá sí wọ́n ti yanjú ṣé ẹ ti mọ̀ wọ́n ṣé wọ́n kó wá ní lillahi wa rasulihi ni àbí wọ́n fẹ́ fi tákù Islam ṣé ọba mọ̀ sí. Àkọ́kọ́ ìbéèrè mi nìyẹn kẹ́lẹ́ bá dàpọ̀ ẹ̀kejì ni pé gbogbo náà nínú àwọn tí à ń tẹ̀lé nu yín táyẹ́tẹ́ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí dáadáa so àwọn èèyàn confused pé tọ̀ ìmáàmù ń béèrè pé kẹjẹ́ àdàpọ̀ àwọn wá ń wò pé ọba wa wọn ò gbọ́ ẹ̀bẹ̀ pé ọba campus ọba Gandhi wọn ò gbẹ́bẹ̀ mọ́mù wọn ò lémi dáríjì ṣé bẹ́ẹ̀ lórí ṣé ẹ̀bẹ̀ lọ́kàn tó yẹ kí mọ́mù ọbẹ̀ àbí ntí mo tó ìtafẹ́kẹ́ láàrin ìṣẹ́jú mẹ́ta sà ẹ ṣeun. Nítorí àsìkò ìbéèrè tẹ́lẹ̀ kejì nìyẹn. Sọ ìdí tí program mi láti àná. Bẹ́ẹ̀ni. Even àwọn èèyàn bọ̀ mo promise àwọn èèyàn pé máa padà wá sórí afẹ́fẹ́ níbi tá a bọ̀rọ̀ sí ní ibi tí àwọn arábíkà ti wá s'Ògbómọ̀ṣọ́. Ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi wá ní tó ṣẹlẹ̀ nígbà wọ́n wá ìṣẹ̀lẹ̀ nígbà tí wọ́n ṣe l'Ògbómọ̀ṣọ́. Mo sì sọ fáwọn èèyàn pé màá tún padà sórí ẹ̀. Eléyìí ò ní jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá ń sọ pé Ògbómọ̀ṣọ́ mo ò lójú àánú. Kábíyèsí lágídí lọ wo program yẹn yóò ra àwọn analysis yẹn ń bẹ ibi ó ti bẹ̀rẹ̀ kọ́tún tó bẹ̀rẹ̀ sí ìrọ̀rọ́kù tó pọ̀ sí i kátún tó bẹ̀rẹ̀ sí continue rẹ̀. ẹlẹ́sìn ó wà ní even program yẹn ti wà ní YouTube Drive TV ti gbé sí YouTube báyìí. bloggers wa l'Ógbómọ̀ṣọ́ tó ń mójútó ní bó ti ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ náà wà ní YouTube kò tí ì wà lórí Drive TV wọ́n bá ibi tí ọ̀rọ̀ yẹn ti pilẹ̀ ń bẹ̀. nítorí jẹ́ kí n ṣe lẹ́yìn ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́wọ́ pẹ́ lẹ́nu. Bẹ́ẹ̀ni. ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ń ta kékeré. bárúbá sì ti pẹ́ lẹ́nu yóò dòkùtù nínú bẹ́ẹ̀ bárúbá ti pẹ́ lẹ̀ yóò dòkùtù ní eléyìí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì tẹ́ wá bí mílíọ̀nù lórí ọ̀rọ̀ praying ground.
ṣe dáadáa fún bàbá wa ààrẹ mùsùlùmí ti Ògbómọ̀ṣọ́ Alhaji Abdulgani Àtàndá Owódùn ní Alhaji wa Abashorun Alimi Amalesi tó Ṣàrùmí Alhaji wa Mikael Yusuf Nizasco tó ń jẹ́ ṣojú mùsùlùmí Prince Abdulaziz Ọládìran Báyéwò wọn tó ń jákọ̀wé Alhaji Sahak Sanusi PRO Isahak Wọléọlá bàbá wa Alhaji Imam Isahak Wọléọlá bàbá wa Alhaji Imam Abdullatif Bello Ejide Alhaji Imam P. Inafi bàbá wa Alhaji Imam Ghazali Moronkunbi gbogbo àwọn arábì tẹ́tàlá ayé mọ̀ wọlé ìlànà ṣe dáadáa fún wọn lórí ọ̀rọ̀ yìí jù yẹn wàláhì àwọn ni wọn ò jẹ́ ó di wàhálà. Òjò di wàhálà pé ṣe níjọ́sí káwọn bàbá wa rẹ ti géètì mọ́ṣáláṣí làwa náà bá ṣe. Àwọn wọ̀nyí wọ́n ń pé ẹ̀yin èyí ṣe bàṣẹ̀jẹ́. Àfẹjọ́ sùn ẹlẹ́ni tá àfẹjọ́ yín sùn ọmọ tó sì ní bíbí tó ní ìrànlẹ́ ní. But èyí tó wà níbẹ̀ ni pé báwa rẹ èmi ọmọ lónìí o àtàtàlẹ́ àná ààrẹ ní tí wọ́n lọ kú blọọkù tí wọn ò bá ti lè kó bẹ̀. ààrẹ ní tí wọ́n kún lọ kó blọọkù yẹn kú o. kú o èmi ò dalẹ́ àná ni o dalẹ́ àná ni mo tààrọ̀ yìí o ààrẹ ní tí wọ́n lọ kó blọọkù wọn tó kù níbẹ̀ kú o. bá ti lè sọ ẹni even tí wọ́n bá sọ ní oníwọ̀n ṣe é ṣe ò bá ti jẹ́ ẹni tí ń bá lù lọ wọ́n ti máa gan kí wọ́n fọ̀. Committee on Islamic àwọn Arabic tẹ́tàlá ìmọ̀ wọlé ìlànà wọ́n fẹ́ bá wọn lẹ́nu yẹn ní káwọn bá wọn ṣe fẹ́ǹsì wọn. ilé ìjọba mọ́mọ́ náà pàṣẹ ti yarí pé àwọn ọ̀bẹ ẹni náà ní kó bá wọn ṣe fẹ́ǹsì àwọn. Àmọ́ bàbá wa rẹ ní sẹ́yìn àyímọ̀ ti tẹ̀lé ìlú lọ wọ́n ti bẹ̀rẹ̀ fẹ́ǹsì àwọn àyímọ̀ padà látàná bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ yòókù wọn tí mo dákọ̀ yẹn ẹ gbọ́ gbogbo ayé ní ń gbọ́ mi báyìí. gbogbo ayé ń gbọ́ yín clearly. géètì tí wọ́n láwọn ṣe síbẹ̀ lẹ́nu pé géètì méjì tí wọ́n láwọn ṣe kò sí nǹkan kan tó dáàbò bò wọ́n sì tì tí wọ́n mú kọ́kọ́rọ́ rẹ̀ lọ. torí géètì ibi tí wọ́n yọ kalẹ̀ wọ́n ti sọ pé mọ̀ táwọn àrímọ̀ sì láwọn bẹ̀ ẹ̀dẹ̀ géètì padà. géètì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún láwọn yọ lẹ̀ níbi ẹgbẹ́ pọ́tàzì èyí náà bí wọ́n bá ṣe dé padà lánàá ni. bàbá àwọn ààrẹ mùsùlùmí àmọ́ èmi ọmọ tòní ṣùgbọ́n lálẹ́ àná bàbá ààrẹ ní tẹ́ ẹ̀ bá ti lè sọ ẹni ó ṣe ààrẹ yín fẹ́ á padà yọ kalẹ̀. jẹ́ pé àwọn àgbààgbà ti ń bẹ̀ wọ́n ààrẹ ní àìlọ́ba ìwé ilẹ̀ yẹn wọ́n àwọn lọ́wọ́ wọ́n ṣe máa pàṣẹ ń bẹ̀ láì jẹ́ káwọn táwọn níwèé rẹ̀ lọ́wọ́ káwọn mọ̀ àtàtàlẹ́ àná tí ààrẹ di olólórí nù. so ẹni tí máa ń sọ pé ọ̀rọ̀ ti yanjú Ògbómọ̀ṣọ́ ní Kánò wọn ṣe àwọn tó wà ń bẹ̀ ni pé ní ni òun tó wo ni níwò èèyàn ni tó wò yàn. lórí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ agrandi wọ́n ti ní wọn kó blọọkù bí wọ́n ti ní wọn kó blọọkù tó kù kí wọn ó sì tú àwọn èèyàn ti ṣe lálẹ́ àná àmọ́ tó ṣẹlẹ̀ láàárẹ̀ lẹ́yìn náà ni làárẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn iṣẹ́ míì pẹ̀lú àtàwọn yòókù wọn tí mo dákọ̀ yẹn pẹ̀lú ọwọ́ ara wọn. àwọn àmọ́ bóyá àwọn jẹ̀mọ́ wọn rí wọn bẹ̀ èyí wọn bẹ̀ torí gbogbo wọn náà làwọn àgbàlagbà mú lórí níta àbájọ́ bàjẹ́ ó nígbà tí í ṣe
ẹni tó ṣàjálejò láàrin wa tó wárí tó ṣàtì balẹ̀ ni. ẹ ṣeun tó wà lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣeun gan ọlọ́run bá máa rí yín bá a máa kàn táwọn èèyàn sórí péjì yẹn a máa post sórí péjì wa láti máa rí àwọn ẹ̀kọ́ fún lórí ọ̀rọ̀ yẹn. tí wọ́n gbé fún wọn láǹfààní kan lọ wò láwọn péjì tí mo sọ ní Facebook live ní Facebook page wọ́n rí ọ̀rọ̀ kù tó pọ̀ sí i tó bá dẹ̀ jẹ́ YouTube ní Drag TV ní YouTube. a máa ṣe ẹ ṣe gan sa wàlẹ́kùn sọ́lá ẹ ṣe gan sa a máa ṣe program yìí. so àwọn ọ̀rọ̀ kù tó pọ̀ àṣẹ Yusuf Ayọ̀bámi níbi ọ̀rọ̀ adáwà fẹ́ gbọ́ full details nípa ọ̀rọ̀ mọ́ṣáláṣí ọ̀rọ̀ búlọ́ọ̀kù àti tí wọ́n kó sórí yídì gbogbo ọ̀rọ̀ yẹn náà lọ́mọ́ra wọn ní o ẹni tó bá ní ọ̀rọ̀ yẹn kò kàn wá kò sí tí torí pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ìmáàmù ló bí bó ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìmáàmù ló lọ́tọ̀ bá lẹ́sẹ̀ so torí tí èèyàn bá lọ mú tí ń fa wàhálà ìpìlẹ̀ nǹkan wá ẹ jẹ́ ká gbé kọ̀ yìí. hello. Assalamu alaikum. Alaikum salaam. ọ̀rọ̀ kù TV akínyó apá Ayọ̀bámi. wọ́n ti kú wọ́n gbọ́ wọ́n náà máa gbọ́ ìbò máa gbọ́ wọ́n gbọ́ yín. kí bàbá tí ń ṣe program àdúpẹ́ gan-an ni ẹ̀mí yóò ní lọ síbẹ̀ o ọlọ́run sànú ọlọ́run gbé lékè lágbọ́ ọlọ́run wàláì ojú ọ̀nà lẹ́wà ẹ̀ẹ́dẹ̀ sínú alábòsí wàláì tàláì ojú ọ̀nà lẹ́wà sínú alábòsí rárá wàláì tàláì àwa ẹ̀nẹ́dẹ̀ rí àìtẹ́rì lùsà rárá ní ojú ọ̀nà là máa ń wà kọ́ àbádẹ́ rí nǹkan àmì tẹ̀lé nítorí ìtọ́ lágbára púpọ̀ jù kéèyàn tẹ̀lé abóòsí wàláì tó lágbára púpọ̀ ẹ̀sùn láì ní àtìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ̀lé ti rí kéèsì yìí o kì í kò sábòsí ń bẹ̀ kò sí àbòsí ń bẹ̀ rárá àwọn sáìdì kejì tọ́jú àwọn tó líá mọ́ èjìdé àwọn gangan ni wọ́n wà lábẹ́ àbòsí nítorí wọ́n mọ̀ wípé àwọn kan ní ṣètò ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán wà ní ṣáàjì ẹ̀sìn mọ́sálásí gbogbo nǹkan tó jọ mọ́ ìsìláàmù. Facebook yẹn bá mi sọ ebi fóònù yẹn bá mi kún bí fóònù yẹn kí ni ẹ̀fọ́ ṣe ń jápọ̀. fóònù báyìí kẹ́ńbẹ́ báyìí. à ń gbọ́ yín báyìí. nítorí náà sọ rí etí mo rí ń dà ní ogún ọ̀sán wọn dé mi sí wọ́n dẹ̀ forí mi tọ́lẹ̀ sí. wàláì tàláì. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fẹ́ tó ń dà torí ọba àti tó ń dà torí àwọn ìdílé ayédára yìí àmọ̀fábòsí wà ń bẹ̀ nítorí kí ìdáhùn tó lọ gbé ìmáàmù tẹ̀lé wa ọ̀pọ̀lọpọ̀ nípa tó ti bí làwọn ti rí làwọn fi ètò ìbẹ̀. mo wá wo bàbá bá ń kọ́ lé níjó ní ìníbi tó ti mo ti wò bàbá bá ń kọ́ ní kàlẹ́gì mọ́ọ̀mù wípé èdè ìmáàmù ìpòrò ló kílèmù nípa màpòrò ni ọ ọmọ ìpòrò ti wá di ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ ìpòrò ilé ó ti wá di ọmọ Ògbómọ̀ṣọ́ tó wá padà á kílèmù Ògbómọ̀ṣọ́ tó tún bá wa já tó tún bá wọn jà sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù òlú òun gẹ́gẹ́gẹ́gẹ́ ó ti dà sí tó lẹ́yìn gẹ́gẹ́ lásán kò tó bì mú ọwọ́ jẹ́ ọmọ ilé ayélujára o kò jọ ọmọ ilé ayélujára o nígbà táwọn tó jẹ́ baálé ilé padà ti wá sọ wípé àwọn ọ̀mà pípọ̀ ẹ̀kọ́ yanjú ara rẹ̀ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ nílùú kan tàbí ọkọ̀ jọlọba ìbáwọn ta pèlú lórí ilẹ̀ láti jọlọba ẹ̀wọ́ tó pèlú máàmù náà ni ìwọ́n tó pè ààrẹ ní máàmù náà lọ da gbogbo ẹ̀rú wọn fẹ́ kọ́rọ̀ yanjú nítorí pé ọmọ tó máa ní káwọn tú ìlú dára àti ìlú òtù ọ̀wá ń dàrú òòjì fún òpin ìpàdé àlàáfíà ibi tẹ́mi ti mú ọ̀rọ̀ tẹ́mi tó kọ́ rí tó sọ kọ́ lọ́rọ̀ yẹn nu o bàbá ibi ọ̀dà wọn sí ọ àwọn ará náà sì wá lé ọ̀rá máa bọ̀ wá sọ tara tiẹ̀ wá sọ tiẹ̀ nítorí wọ́n rí ni pé ọlọ́fọlọ́pàá náà láàmúnú léèrè wọ́n tún pé àwọn ìdílé yín nínú yídì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n pe mítì nínú yídì ìgbé tó wá sínú yídì àwọn àìmọ́ àwọn Islamic organization tó ń gbà àwọn gẹ́gẹ́ wọn darí Islam tí ó tó bí wọ gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n wá pè ọ́ pé kí wọ́n á yanjú ọ̀rọ̀ wọn kọ́kọ́ àwọn gòkè ní wọ́n bẹ̀rẹ̀ jọ lọ wọ́n pè wọ́n tí wọ́n rí ni pé àwọn ọlọ́pàá ẹlẹ́ ń bọ̀
ìtumọ̀ ìlú pé ọlọ́pàá sì lọ kó ogun wọn nínú họ́ọ̀lù. ọlọ́kọ́ ogun àwọn àyè mọ̀ nínú họ́ọ̀lù. ọlọ́pàá lọ kó wọn nínú yídì pẹ̀lú àwọn ṣe ní gbogbo pátá ni wọ́n rọ́ lọ sínú ṣẹ́ṣẹ̀. ṣé ẹni tí ìjọba bá ṣẹlẹ̀ ẹ̀dá ìkẹ́tẹ́ sáré ẹ̀dá wọn ẹ̀rọ ọjọ́ ó tó ṣe judgment ó ìrọ̀jẹ̀ fún ayé ìrọ̀jọ́ gan wọn wà ní ọjọ́ òun ò lè wá gbígbé wà tọ́rọ̀ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ibẹ̀ lèmi ti rí pé ààbò sí wà nídìí ọ̀rọ̀ inú. gbọ́dọ̀ ìmọ̀ra tó bá fi ọmọ kékeré àbúdáwà ìgbàlagbà àti ọba akínọ́pà àti ìjà yẹn méjèèjì ẹ̀kọ́ wọn ṣẹlẹ̀ kó rí yanjú àti orí òkòrò rọrùn ìwọ gbọ́dọ̀ ọ̀dọ́ àtẹ́yìn síbi tó ti yanjú ọ̀rọ̀. síbù ìjà gbogbo gbọ́dọ̀ nígbà tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ bàbá mo máa ń jẹ́ kí ní ìṣẹ̀lẹ̀ ló gbọ́dọ̀ rí abẹ́ kí ojú náà tó lọ́gbà wá káàkiri àdúgbò. Akẹ́kìnrin afẹ́gẹ̀ máàmù ó ti wá di pé ọlọ́pàá ilọ̀ dààmú ní ilé wọn. Bàbá kẹ́rí ìjẹkújẹ àti àbòsí ilọ̀ wà nídìí ẹ̀ tí ẹ bá ṣe àbòsí ti àtẹ̀bí tí ń bú ní social media tó pàdánù pé òun lórí mọ́tò gbogbo mọ́tò tó ń kó lẹ̀ tó fẹ́ tọ́wọ́ wá nù. Àwọn tó lè máa tó fi ń ṣe gbogbo wọn ló fi ń ṣe gbogbo wọn fún bẹ́ẹ̀ ní fi ń ṣe fún bẹ́ẹ̀. Gbogbo ọ̀tọ́ sọ táwọn ń tẹ̀lé káàkiri bàbá sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti di pé àwọn sọ pọ́ìsì gẹ́gẹ́ báwọn àwọn sọ̀rọ̀ ni bàbá tó bá bọ̀ ọ̀fẹ́ wà bẹ́ẹ̀ ni bàbá tó báwọn làwọn ní Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni ọba lónìí Ògbómọ̀ṣọ́ ọba lónìí ìlú lónìí èmi gẹ́gẹ́ tí wọ́n sọ̀rọ̀ mùsùlùmí ní ìsí Ìsìlámù sì sọ ni olórí ìlú tọ́jọba ìlú ó ju ìmáàmù lọ. Wọ́n fún lọ́sọ̀lá bí yàrá kẹrin sọ́dọ̀ tó wà láwọn fún lọ́sọ̀lá ìwà ni wọ́n ti ròyìn ànábì ọmọ sọ̀lá. Eléyìí ò ní wá o ìṣògùn ọ̀sán dàrú ni ẹ̀fẹ́ rí pé àwọn olórí wa gẹ́gẹ́gẹ́ àwọn amòfin gẹ́gẹ́gẹ́ ẹ̀ẹ́dọ́ tí máa mú sọ àwọn amòfin òfin ní òsì ọ̀rọ̀ mú ó ní ìgbọ́nsọ̀ wà ní ọ́ndà gọ́n kiri kàbí gọ́n àbí kí ló sọ nígbà náà ó wọ́n bẹ́ẹ̀ nìkan ló bá sọ ọ̀rọ̀ yẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan ló bá sọ ọ̀rọ̀ ṣé èrí lọ àrẹ́sì ẹ̀. wọ́n ti gbé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé. no bẹ́ẹ̀ bá kọ́ ẹjọ́ lọ́dún ìṣẹ́jọ́ ìjọba wọn tàbí ẹ̀fẹ́ tẹ̀lé báyìí nìkan wọ́n ti tẹ́lẹ̀ wa torí pé àwọn ibi ààbò tí wọ́n ti ń náwó. Nítorí náà tó kó bẹ̀ ní pé iṣẹ́ láwọn akájọ́ mú fọ́tọ̀ gangan máa fẹ́ tó gún ọ̀sẹ̀ láti tíjọ ọ̀sẹ̀lẹ̀. Ṣé ìbá sílẹ̀ tó pa àwọn ni wọ́n ti dá wa lálẹ́ tó dé. Ìdíje ìbílẹ̀ dákọ̀ mi ní pé bọ́ pa àwọn tẹ́yẹ̀ wọ́n rẹ́ àwọn tí ọmọ ọkùnrin àti tí ọmọ tó wọ́n tẹ̀lé àwọn tó sókòtò ọ̀bà tó lẹ̀ wọ́n ti àwọn láwùjọ náà kí ló jẹ́ súnmọ́. Gbogbo yín wá ń bẹ̀rù sí kí lèmi ò wá ṣe báyìí. Kí lèmi ò wá ṣe gbàgbó yín ń bẹ̀rù báyìí èmi tí mo wá ń ṣe báyìí ṣé kò sí èmi náà mọ̀ ló. Bàbá kò sí ẹ̀ka ọjọ́ ẹ̀yin òṣèlú àwa wà ń lè àwa sì mọ̀ àwọn abáṣẹ́mọ́ lọ káwọn èèyàn máa lé lẹ́lẹ̀. Àmọ́ Ọlọ́run ó jù wọ́n lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ó jù wọ́n lọ. Ọlọ́run ojú wọn kókó bẹ̀ tó fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ni pé fẹ́ rí bẹ́ẹ̀ pé ọ̀nà tó tọ́ ni wàhálà kò sí tó jẹ́ pé kó wà mẹ́bi ká má dà pọ̀ bọ̀ kì í ṣe ọ̀nà tó tọ́ ṣé ìrùn wa dandan lè gbà tá a bá kí ò lè rí ẹ̀yìn òun tọ̀hún bí ẹ̀bá àkàbò sínú. Tẹ́ ẹ bá wá gbọ́ pé ẹnìkan tẹ̀lé fẹ́nìkan tẹ̀lé tọ́já tẹ́lẹ̀ ọwọ́ ayáríkan wá tọ́ ẹ wá tẹ̀lé ọwọ́ sọ ọwọ́ àti kan ọ̀rọ̀ orí kíni òun náà máa wúlẹ̀ wúlẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀dẹ̀ mà sábò sí wà ń bẹ̀. Tó bá tó akọ́ ìgbà àgbà pé kó máa tẹ̀lé tó ní àgbàdà pé kọ́jú káwọn lọ́dà papọ̀ alábòsí ló tọ̀ wọ́n ti ń pánù bóyá jẹ oúnjẹ níbi ìbàjẹ́ lòun tí a bá dẹ̀ fẹ́ ṣe jihadi bá méjì ni ìtọ́yẹ kéèyàn kọ́kọ́ máa rí ìrọ́kọ́ bá wẹ̀rẹ̀ náà yóò padà bọ̀ sí ojú ọwọ́ ń gbọ́ bá yá padà. Gbogbo àwọn tó láwọn ń tẹ̀lé ọ̀hún gẹ́gẹ́ ń jẹ́ ọmáyé ni tó jẹ́ ọmáyé ni. Ń lò wọ́n fún irinṣẹ́ lásán ni. Ó ṣe fídíò mọ́sálásí, ó ṣẹlẹ̀ sí bó ti gbowó, ó ṣe kíní kan, ó ṣẹlẹ̀ sí bó ti gbowó. Yọ́sàáyé lọ bá àwọn olóṣèlú ní báyìí lábùjá yọ̀rọ̀ kúrò lọ pé ìkàbá ni wọ́n sọ nítorí pé mo sọ̀rọ̀ òjé ti Buhari Ìbàdàn. Sọ̀rọ̀ tó bá dìgbà kí wọ́n ti lọ sí Ìbàdàn. Ó ti ṣe wá sí pé Akálà ló kú yé ààbò sí ọ̀hún ló gbé lọ́dọ̀ ọmọ Akálà lọ́dún tó ní wọ́n ṣe kàdá fún. Mo wà ń live program lọ́wọ́. Mo ṣe live lọ́wọ́. Ọgbọ̀n sábẹ́ ẹ̀rọ mi. Alájí Buhari ju wọlé lọ. Kiri ilé òṣèlú nìkan bí kẹ́kẹ́ tó kálukú bá ń ṣe. Èmi ọ̀sọ̀rọ̀ tó lẹ́sẹ̀ ìlú o, àgbára yìí Buhari ṣe wa, èmi lọ lè rẹ̀ wà láì tàn láì. Ọlọ́run sì yé mi.
wọ́n bá dẹ̀ ṣe àbòsí èmi ni ọlọ́run nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. àmọ́ ṣé ẹ rí ó ti da kọjá sí ó ti bẹ wọ́n ṣe orí àwọn èèyàn. ó ti bẹ nígbà tó kọ́ dé ló ti kọ́ àtàkì àwọn èèyàn gidi gan tàwọn tó lè máa dà láàmú ló ti àtàkì wọn ló kéré fún wọn ìyẹn ló ká yóò fọba. ìyẹn ló ká yóò fọba ọlọ́pàá bá ọba máa dà wọ́n láàmú ọlọ́pàá ṣe kíni kan irọ́ ni nítorí wípé ìdájọ́ máa lè bá àpàṣẹ kó lè bá lọ́pàá fẹ́ jẹ jìádì pé ọba ọfẹ́ dá sọ́rọ̀ fúlàmù ni ọba sì lẹ́tọ̀ọ́ láti dá sí ìjọba wà nílùú ẹ̀ tó lọ́ba nínú ìlú. gbogbo kí ọba máa dààmú ọba gbọ́dọ̀ bẹ́sẹ̀ lé nǹkan pé ẹ lọ sinmi náà. àwọn gbàfọ́ bá o àti gbàfọ́ náà ọba. ẹ ṣeun gan sà. àgbàfọ́ náà ọba fáwọn bí wọn sọ̀rọ̀ àdẹ̀gbàfọ́ náà ọba àdẹ̀gbàfọ́ ọba. gbogbo tí bá ń bọ̀ wá bẹ́ẹ̀ gbogbo àtàkọ́tà náà máa fara bí kò sí ìrẹsì ọ̀sẹ̀ lẹ̀. sọ́dọ̀ wọlé ká dà pọ̀ kọ́kọ́kọ́ fún un bẹ́ẹ̀ náà kọ́ lọ sí àwọn fámìlì ẹ̀kọ́ lọ fún un rẹ̀ wá kọ́ lọ sí bàbá rẹ̀ wá. kí ni bọ̀dọ̀ tó ń bẹ́ wúlẹ̀ wúlẹ̀ jẹ́ sí àwọn fẹ́rẹ̀ tó lọ gbé bàbá rẹ̀ tó tí ì tù. yẹ ẹgbẹ́ ta fẹ́lẹ̀ ń pamọ́ ó tó ibẹ̀ ní kíkọ́ lọ fẹ́sìrẹ̀ rárá ẹ̀rọ tí ló bá ti pèrè ẹ̀dá kun ìlú náà fẹ́ lọ kírun ọlọ́wọ́ fún wa ṣe ọlọ́wọ́ bá yan jẹ́ ọlọ́wọ́ ti ká rogun lógun mọ́sọ̀ ọlọ́wọ́ gbé wa jẹ orí gbogbo. àmín àmín ẹ ṣeun. tọ́ àwa tí wọ́n ń pè lọ́gùn mọ́sọ̀ yẹ́ rí pé wọ́n sọ̀rọ̀ dáadáa àmọ́ gbogbo ọ̀rọ̀ wọn ibi tí wọ́n parí ẹ̀ sí ni pé bá ti ẹ̀dá pọ̀ náà ẹ jẹ́ kí wọ́n lọ yanjú tí ọba ní kí wọ́n yanjú náà. so wáyé alhamdulilayi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè wọlé lákì tí a bá ní ká máa gbà pé lọ sí lófi ṣú àmọ́